jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atóbijù pé Olúwa o ṣé o, ẹ̀mí mímọ́ o ṣé o, ayérayé o ṣé o, ọba àwọn ọba o ṣé o, Ọlọ́run atóbi àgbé ọ̀gá, ayìn ológo, bàbá gba ọpẹ́ wa o, ẹ̀mí mímọ́ gba ìyìn wa, adúpẹ́ fún oore rẹ, adúpẹ́ fún àánú rẹ lórí ayé wa. Ẹ jẹ́ ká dúpẹ́ fún àánú ẹ̀ tó dájú. Ẹ jẹ́ ká dúpẹ́ fún àánú rẹ̀ lórí ayé wa. Ẹ jẹ́ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ̀ nínú ẹbí, lórí ọmọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa o ṣé o, Olúwa o ṣé o, Olúwa o ṣé o, Olúwa o ṣé o, Olúwa o ṣé o. Jésù ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbóhùn wá sókè láyé lógo pé Olúwa o ṣé o, ẹ̀mí mímọ́ o ṣé o, Olúwa o ṣé o, ọba àwọn ọba o ṣé o, Ọlọ́run ìyanu o ṣé o, ọba tó pọ̀ nípa àti agbára o ṣé o, Ọlọ́run àánú o gbé ọ̀gá, ayìn ológo bàbá gba ọpẹ́ wa o, ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa, ayérayé gba ìyìn wa, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù gba ọpẹ́ wa, Ọlọ́run àánú bóyá gba ọpẹ́ wa, ọba tó ń jẹ́ èmi ni Olúwa gba ọpẹ́ wa o, ayérayé gba ìyìn wa o, adé wá síwájú rẹ lónìí láti yìn ọ́ bàbá, wá gba ọpẹ́ wa, ẹ̀mí mọ́ wá gba ìyìn wa, Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ wá gba ìyìn wa, wá gbóhùn àdúrà wa, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ká rí ojú rere rẹ, Olúwa dáríjì wá, 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 ẹ̀mí mọ́ dáríjì wá, ayérayé dáríjì wá, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ká rà àánú gbà lónìí, ọba àwọn ọba dáríjì wá, Ọlọ́run ìyanu dáríjì wá, dáríjì wá, fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya, mẹ́ṣẹ̀ wa lọ sóko ìgbàgbé, Olúwa jẹ́ ká rí ọ lónìí, ẹ̀mí mọ́ jẹ́ ká bá ọ pàdé, jẹ́ ká bá ọ pàdé pẹ̀lú ọwọ́ agbára rẹ, jẹ́ ká bá ọ pàdé pẹ̀lú ọwọ́ ìyanu rẹ, Olúwa bá wa ṣe, ẹ̀mí mọ́ a ò lè dá ṣe, ìrìn àjò rere ìwọ nìkan náà ló lè mú wa rìn, Olúwa ìrìn àjò tó fẹ́ mú wa rìn, Olúwa jẹ́ kó ní ipa rere nínú ayé wa, ẹ̀mí mọ́ jẹ́ kó ní ipa rere nínú ayé wa, gbogbo ẹni tí ọ̀nà ìrìn àjò ti dí mọ́, Olúwa la ọ̀nà fún wọn, gbogbo ẹni tí àánú ti dí mọ́, Olúwa ṣílẹ̀kùn àánú fún wọn, Olúwa jẹ́ ká rí ojú rere rẹ, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ká rí ojú rere rẹ, Olúwa dáríjì wá, gbogbo ẹ̀mí òkùnkùn láyìíká àti agbègbè wa, Olúwa fi wọ́n sínú ìdè, Olúwa hàn wá ní àṣẹ, Olúwa yíká wa ní agbára iná, iná ẹ̀mí mọ́ yẹ ìsọ̀kalẹ̀, 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 ayérayé Ọlọ́run, ọba tó pọ̀ nípa àti agbára, ògo yí orúkọ rẹ, 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 adúpẹ́ amóore rẹ o, lórí àwọn ọmọ wa, lórí aya, lórí ọkọ, lórí iṣẹ́, lórí ìjáde wa, lórí ìwọlé wa, Olúwa o ṣé o, 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 ẹ̀mí mọ́ o ṣé o, ayérayé o ṣé o, àgbé ọ̀gá bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò yìí, Olúwa bá wa rìn, Olúwa má fi wá sílẹ̀, ogun ìrẹ̀wẹ̀sì má jẹ́ kó borí wa, ogun ìdààmú má jẹ́ kó borí wa, gbogbo àìrójú àìráyè má jẹ́ kó borí wa o, ó wà ní agbára, láìsí agbára ẹ̀mí mọ́ kò sẹ́ni tó lè bọ́ ìrìn àjò, Olúwa fún wa ní agbára o, ó wà ní agbára, ó wà ní agbára, wà wá ní àṣẹ, a ó gbé ọ̀gá, a ó sì yìn ọ́ lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. When in valleys low I look towards the mountain heights, and behold my Savior there, leading in the fight. We
wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́ bí a ṣe ń gba àdúrà láàárọ̀ yìí lórúkọ Jésù àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà ní orúkọ Jésù àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà ọba àwọn ọba yóò tẹ́wọ́gbà àdúrà wa ojú kò ní tì wá ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí yóò dára fún wa o. A káàbọ̀ sí ní ìrìn àjò ọlọ́jọ́ méje mìíràn tí a tún bẹ̀rẹ̀ lórúkọ Jésù. A ó rìn débi ìyè lórúkọ Jésù. A ò ní kú sọ́nà bí èéfín. Olúwa mú mi rin ìrìn àjò rere. Olúwa mú mi rin ìrìn àjò rere. Olúwa agbára ẹ̀mí mímọ́ yóò jẹ́ kí ìrìn àjò wa lórúkọ Jésù yóò já sí ibi rere. Lórúkọ Jésù yóò já sí ibi rere. Ní orúkọ Baba, Ọmọ àti ẹ̀mí mímọ́ yóò já sí ibi rere. Bí gbogbo wa ṣe wà ní abẹ́ ohùn yìí láàárọ̀ yìí, ní orúkọ Jésù ẹ̀mí òkùnkùn kò ní borí wa. Mo tó kí gbogbo wa pé a káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Ọ̀run yóò fún wa ní agbára, yóò rọ̀ wá ní agbára ẹ̀mí mímọ́ láti lè ja àjàṣẹ́gun. Ẹni tó bá ń jagun kàn kì í bojú wẹ̀yìn, kò kì í rẹ̀wẹ̀sì, bẹ́ẹ̀ ni kò kì í ṣọ̀lẹ. Lórúkọ Jésù agbára ẹ̀mí mímọ́ láti tẹ̀síwájú ọ̀run yóò gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa. Láàárọ̀ yìí a fẹ́ gbàdúrà. Àwọn àdúrà wa jẹ́ ìpele. Ẹlòmíì ogun máa ń jà wá ṣùgbọ́n a kò mọ kí ni ìpìlẹ̀ ogun yìí gan. Kí ni tó fa ogun yìí? Kí ló fà á tí a fi ń bá Ọlọ́run rìnrìn àjò tí a ò fi rí ọwọ́ Ọlọ́run? Kí ló fà á tí a fi ń gbàdúrà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kíkan lójoojúmọ́ tí àwọn nǹkan kan sì tún kù nínú ayé wa? Gbogbo ẹ̀ ni Ọlọ́run yóò tàn mọ́lẹ̀ sí fún wa lónìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ mú anointing oil yín ẹ fi sí, ẹ bu díẹ̀ sínú ọmọrí ẹ̀, ẹ bu díẹ̀ sínú ọmọrí ẹ̀. A ó lò ó bí Ọlọ́run ṣe darí wa pé ká lò ó. Ó ní mo ṣe máa ń sọ pé ká tètè darapọ̀ mọ́ wa lórúkọ Jésù. A ó ra àánú gbà. Ẹni tí ò bá sí bí sì kò ní mọ nǹkan tí a ti ṣe kọjá. Ẹ jọ̀ọ́ tí a bá fẹ́ ṣe nǹkan ẹ jẹ́ ká máa ní ìpinnu pé nǹkan yìí àkókò tí wọ́n pè òun náà la ó débẹ̀. Ẹ fi anointing oil yìí ẹ fi pa ọwọ́ yín. Ẹ fi pa ọwọ́ yín ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ̀bùn tí Ọlọ́run lóun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan nínú ìrìn àjò rere yìí lórúkọ Jésù mo pa á láṣẹ. Mi ò dá lábàá lórúkọ Jésù kò ní lòdì sí ọwọ́ wa. Ní orúkọ Jésù ọwọ́ wa kò ní lòdì sí. Bí ẹ ṣe fi anointing oil sí ọwọ́ yìí ẹ nà á síwájú báyìí. Olúwa ẹ̀bùn tó wà nínú ìrìn àjò rere yìí tó fi ní kárìn ní ọjọ́ méje, Olúwa jẹ́ kí èmi àti ìdílé mi jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà. Jẹ́ ká rí ìgbà, jẹ́ kí èmi náà rí ẹ̀bùn ìgbà. Ọlọ́run ló fẹ́ pín ẹ̀bùn ni. Ó ló fẹ́ pín ẹ̀bùn. Ó ní ẹ̀bùn kan wà tí ayé ti fún wa tí a ti fi ọwọ́ gbà lójú ayé lójú àlá. Ó ló fẹ́ gbà á kúrò. Olúwa gbogbo ẹ̀bùn kẹ́bùn tí ayé ti fún wa tó lòdì sí ẹ̀bùn tí o fẹ́ fún wa, tó lòdì sí ẹ̀bùn tá a mú wá láti ọ̀run, tó ní ká fi rin ìrìn àjò ọjọ́ méje yìí. Olúwa gbogbo ẹ̀bùn náà lónìí tó lòdì sí ayé wa, tó lòdì sí àyànmọ́ wa. Èmi ò mọ ẹ̀bùn náà, bóyá ẹ̀bùn àìsàn ni, bóyá ẹ̀bùn ìjákulẹ̀ ni, bóyá ẹ̀bùn ẹkún ni, bóyá ẹ̀bùn ìdààmú ni lórúkọ Jésù, bóyá ẹ̀bùn àìláṣeyọrí ni, bóyá ẹ̀bùn ìjákulẹ̀, bóyá ẹ̀bùn àìráláàánú. Lónìí lórúkọ Jésù ọ̀run gbà á dànù lọ́wọ́ wa. Iná ẹ̀mí mọ́ ó yá ó gbà á dànù lónìí ní orúkọ Jésù. Ẹ̀bùn rere tó fẹ́ fún wa láàrin ọjọ́ méje yìí, Olúwa jẹ́ ká rí ìgbà. Ọwọ́ wa má jẹ́ kó bọ́ ọmọ wa lọ́wọ́ o ní orúkọ Jésù. Mo ya ọwọ́ yín sí mímọ́ níbi tẹ́ ẹ ti nà síwájú. Agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kó wọnú ọwọ́ yìí lọ. Agbára ìṣẹ́gun ó yá kó wọnú ọwọ́ yìí lọ. Ohun gbogbo tí ẹ bá ti gbà láti òní lọ lọ́wọ́ Ọlọ́run kò ní bọ́mọ yín lọ́wọ́ mọ́ lórúkọ Jésù. Ọ̀tá ò ní gbà á lọ́wọ́ yín mọ́ lórúkọ Jésù. Ẹ̀mí òkùnkùn kò ní rí gbà lọ́wọ́ yín mọ́. Mo sọ ó sì ti di àṣẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah. Ẹ jọ̀ọ́ ẹni tí Ọlọ́run bá bùkún fún kó jọ ẹ máa bá mi táìpù ẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ ẹ máa táìpù ẹ̀ torí yóò mọ kọjá lọ. Ẹ ṣáà máa repeat ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa ẹ fi anointing oil yín ẹ fi sí àtẹ́lẹwọ́ yín lórúkọ Jésù. Ọ̀run yóò sì gbọ́ àdúrà wọn lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí 1 Peter chapter 1 verse 3. 1 Peter chapter 1 verse 3.
Pétérù àpọ́sólì Jésù Kristi sí àwọn àyànfẹ́ tí ń ṣe àtìpó tí wọ́n sì ń túká káàkiri sí Pántu, Gálátì, Kapodikia, Asia àti Bíjà gẹ́gẹ́ bí verse 2 gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run Bàbá nípa ìsọdimímọ́ ẹ̀mí sí ìgbọràn àti ìbùwọ́n ẹ̀jẹ̀ Jésù Kristi, kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bí sí fún yín, kí ó máa bí sí fún yín, kí ó máa bí sí fún yín. Verse 3. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pẹ̀lú bí ẹnikẹ́ni bá tilẹ̀ ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, kí a lè jèrè wọn ní àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn. Ṣé ti gbọ́ nǹkan tí Ọlọ́run sọ fún wa? Sorry, bí ọmọ ọwọ́ no verse 2. Ẹ má bínú, kí ni ìtìlẹ̀ bọ̀. Olùbùkún ni Olúwa àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ayé nípa àjíǹde Jésù Kristi nínú òkú. Ṣé ti gbọ́? Ká tó lè bá Ọlọ́run rìnrìn àjò, a gbọ́dọ̀ jí dìde kúrò nínú òkú. Ẹ má bínú, báìbù yìí ó fẹ́lẹ́ gan, ó máa ń lẹ̀pọ̀, so another verse ni mo kọ́kọ́ kà tẹ́lẹ̀, ẹ má bínú. Olùbùkún ni Olúwa Ọlọ́run bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ayé nípa àjíǹde Jésù Kristi nínú òkú. Ọlọ́run gbọ́dọ̀ tún wa bí ká tó lè bá rìnrìn àjò. Ọlọ́run ní ká lọ rìnrìn àjò ọjọ́ méje. Ẹ rí i pé ó kàn ní ká ẹ lọ gbàdúrà ìrìn àjò ọjọ́ méje. Èmi gò mọ̀ dí. Bí mo ṣe ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ bá ṣe wọlé sórí afẹ́fẹ́ ló sọ fún mi pé mo fẹ́ pín ẹ̀bùn, pé ya ọwọ́ àwọn ènìyàn yìí sí mímọ́. Mo fẹ́ pín ẹ̀bùn, mo fẹ́ gba ẹ̀bùn burúkú kúrò ní ọwọ́ àwọn ènìyàn. Ẹ̀bùn burúkú tí èṣù pín lé wa lọ́wọ́ títí di àná tí mò ń ṣàṣàrò lórí Olúwa kí ni ìtumọ̀ ìrìn àjò rere yìí, kò dá mi lóhùn, mi ò gbọ́ nǹkan kan tí mo fi wọ bẹ́ẹ̀dì. Ṣùgbọ́n ní àkókò tí mo wà níbi tá a ṣe ń gbàdúrà yìí, Ọlọ́run sọ fún mi pé ó ya anointing, gbọ́ anointing kó ya sọ́ọ̀dì ẹ̀jẹ̀ mi, kó ya ọwọ́ àwọn ènìyàn yìí sí mímọ́. Òun fẹ́ gba ẹ̀bùn burúkú kan kúrò ní ọwọ́ àwọn ènìyàn, òun sì fẹ́ gbé ẹ̀bùn rere fún wa. Títóbi ni Ọlọ́run, ṣùgbọ́n kó tó lè rí ẹ̀bùn yìí gbà, ẹ̀yin ará mi nínú Olúwa, a gbọ́dọ̀ kọ́kọ́ jí kúrò nínú òkú. A gbọ́dọ̀ jí dìde nípa Jésù Kristi. Kí la fi lè jí dìde? Ni pé ká di àtúnbí. A gbọ́dọ̀ di àtúnbí, a gbọ́dọ̀ di ọmọ Ọlọ́run nínú ohun gbogbo tí a bá ń ṣe. A gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ohun gbogbo tí a bá ń ṣe ká tó lè bá Ọlọ́run rin ìrìn àjò, kí a tó lè rí ẹ̀bùn yìí gbà ní ọwọ́ Ọlọ́run. A kò gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ àfẹnujẹ́ lásán. A kò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àfẹnujẹ́ lásán. Ó gbọ́dọ̀ hàn nínú ìwà wa pé a ti kú pẹ̀lú Jésù Kristi, a sì gbọ́dọ̀ jí dìde pẹ̀lú rẹ̀. A gbọ́dọ̀ ṣe kíni? A gbọ́dọ̀ jí dìde pẹ̀lú Jésù Kristi. A gbọ́dọ̀ di ẹ̀dá tuntun. Kìí ṣe pé ẹni tó kú tí àwọn èèyàn ń sunkún pé lágbájá ti kú o, ó ní à ń sọ nípa rẹ̀ pé a gbọ́dọ̀ kú. Nǹkan kan gbọ́dọ̀ ti dòkú nínú ayé wa. Kí ni àwọn nǹkan náà? Àwọn ìwà ẹ̀ṣẹ̀, àwọn ìwà tí àbàwọ́n fi wà lára wa, tí a fi lè súnmọ́ Ọlọ́run, tí Ọlọ́run kò fi lè súnmọ́ wa gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. A gbọ́dọ̀ kúrò nínú àwọn ìwà yìí. A gbọ́dọ̀ di ọmọ Ọlọ́run. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ṣẹlẹ̀ sí lójú oorun. Ẹ jẹ́ n fi tèmi ṣe ẹ̀sáǹpù fún yín. Ní ìjẹta ká tó bẹ̀rẹ̀ ní àná, mọ́jú àná, bí mo ṣe sùn, mo rí ọmọkùnrin náà ó dúró
wọ́n á wojú ẹ̀ pé ṣé ọkùnrin leléyìí. Ọlọ́run fi ìran náà mi, mo ní ṣé ọkùnrin leléyìí. Bó ṣe yíjú padà sí mi, ojú tó yí padà sí mi, bí mo ṣe jù ú lókúta, òkúta ẹ̀ bá ní ẹ̀gbẹ́ ojú báyìí. Ó ní mo ṣe sọ pé o gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ń sùn wọ́n sì ń gbabẹ̀ kú. Oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí ẹlòmíì látojú oorun. Wọ́n tó bá ti di àyànfẹ́ tó ti di ọmọ Ọlọ́run, bí mo ṣe ju òkúta ẹ̀ bá ní ibi báyìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn rí ọ̀kan ni ó kàn sáwọ inú ihò yìí. Inú ihò yìí tó sáwọ̀ tí ó jáde padà, ó wá di ẹyẹ. Ó di ẹyẹ. Ẹyẹ tó dì, mo wá bẹ̀rẹ̀ sí pé Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire yìí ni mo pè. Ṣùgbọ́n nínú ẹ̀mí ni mo ti ń pè. Ọmọ mi wà láàrin èmi àti ìyàwó mi lórí bẹ́ẹ̀dì tí wọ́n ti sùn. Òru ni mò ń sọ̀rọ̀ nípa èyí. Ìyàwó mi wà ní ẹ̀gbẹ́ ọmọ yìí. Àwọn méjèèjì at the same time ni wọ́n jọ gbá mi pé ọmọ mi ní dàdó. Ó máa ń pè mí ní dàdó. Dàdó, are you okay? Ẹ̀kan náà ni ìyàwó mi náà gbá pé dáàdì nífẹ̀ẹ́ mi ṣé o wà okay? Mo ní mo wà okay, mo lálàá kan ni. Ọlọ́run fi ìran kan hàn mí ni. Ó lé gọ́sọ̀yà ẹyẹ bẹ̀rẹ̀ sí í ṣe ràbà. Mo láwọn tó jí mi yìí ló gbà ọ́. Ṣùgbọ́n ràbàràbà ti dé bá ayé rẹ̀. Ó ní mo ṣe ń sọ fún ọ láàárọ̀ yìí pé ojú oorun ni ọ̀tá ti ń pè ní ti ń tako ènìyàn. Ojú oorun ni ọ̀tá ti ń fi náà ti ń lo agbára wọn nínú ayé àwa ọmọ Ọlọ́run. O gbọ́dọ̀ wà nínú ẹ̀mí. O gbọ́dọ̀ wà kó súnmọ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Mo rọ àwa ọmọ Ọlọ́run, kò sí ohun kankan tó ná wa láti mọ Jésù Kristi, láti fi ayé wa lẹ̀ fún Jésù Kristi. Kò ná wa ní anything. Mo bẹ̀ wá láàárọ̀ yìí lórúkọ Jésù, Sátánì kò ní borí wa. Ogun òkùnkùn kò ní borí wa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń wá dán ọmọ Ọlọ́run wò, ṣùgbọ́n jẹ́ kí wọ́n bá ọ nínú ẹ̀mí pẹ̀lú Ọlọ́run. Jẹ́ kí wọ́n bá ọ pé ẹ̀mí Ọlọ́run alààyè òun ló ń ṣiṣẹ́ nínú ayé rẹ. Nígbà náà ló tó lè béèrè nǹkan. Nígbà náà ló tó lè pe iná ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sí orí ogun rẹ, bóyá lójú ayé, bóyá lójú oorun. O gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run nínú gbogbo nǹkan tí o bá ń ṣe. O gbọ́dọ̀ jẹ́ olótìítọ́. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí 2 Corinthians chapter 5 verse 17. O gbọ́dọ̀ mọ̀ pé Olúwa nìkan ni olùgbàlà. Ká máa ṣe oríṣiríṣi kiri. Ẹ jọ̀ọ́, mo mọ̀ pé lóòótọ́ àìní ìfọ̀kànbalẹ̀ a máa darí èèyàn bó ṣe wù ú. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó control wa mọ́. Ẹ má jẹ́ kí ẹran ara ẹ má jẹ́ ká fi ṣiṣẹ́ mọ́ pẹ̀lú Ọlọ́run. Ẹ má jẹ́ ká fi ẹran ara bá Ọlọ́run rìn mọ́. Ẹ jẹ́ ká máa fi ẹ̀mí wa nínú ẹ̀mí bá Ọlọ́run rìn. Ká mọ̀ pé òun nìkan ni olùgbàlà wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí 2 Corinthians chapter 5 verse 7. 2 Corinthians chapter 5 verse 17. 17. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. Ṣé ti gbọ́? Bí ẹnikẹ́ni bá ń bẹ nínú Kristi Jésù olùgbàlà, ó ti di ẹ̀dá titun. Tí o bá wà nínú ànábì, ìwọ tó jẹ́ mùsùlùmí, ó ti ṣe kíni? Ó ti di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ. Ìrìn àjò tó ń rìn tó ń pa ọ́ lẹ́kún lónìí lórúkọ Jésù ó ti kọjá lọ. Ìrìn àjò tó ti rìn tó ti ń bẹ̀rẹ̀ rìn láti ìbẹ̀rẹ̀. Ẹ wò tó bá dá àkókò kan, màá fi eré ìtàgé kan hàn yín. Mo fẹ́ kẹ́ tẹ́ bá ti ń wò ẹ máa gba àdúrà kíkankíkan ni. Mi ò fẹ́ kẹ́ ẹ kàn wò lásán, torí Ọlọ́run ó fẹ́ bá wa rin ìrìn àjò. Ó fẹ́ pín ẹ̀bùn fún ìdílé kọ̀ọ̀kan. Èmi àti ẹ a ó sì rí ẹ̀bùn ìgbà. Ohun àtijọ́ ti kọjá lọ. Kíyèsí wọ́n sì di tuntun. Kíyèsí wọ́n di tuntun. O fẹ́ di tuntun nínú ẹ̀mí lónìí. O fẹ́ di tuntun nínú ara. O fẹ́ di tuntun nínú ògo. O fẹ́ di tuntun nínú ohun gbogbo. Ìgbéyàwó rẹ fẹ́ di tuntun. Ayé ọmọ rẹ fẹ́ di tuntun. Ayé èmi ò mọ ìrìn àjò tó ti ń rìn bọ̀ látijọ́. Èyí tó ń pa ọ́ lẹ́kún. Mo ní lónìí lórúkọ Jésù ó di ẹ̀dá titun. Èmi ò mọ bí nǹkan ṣe lè burú tó. I don't want to know how things is bad. But God will renew your life today in the name of Jesus Christ. I don't want to think about, oh, this is my past. This is what I'm passing through. I don't want to know what you are passing through. But only what I know that today God will renew your life. God will bring good things into your life. And you will receive it in the name of Jesus Christ. Ọlọ́run fẹ́ràn wa.
ó ti fún ọmọ kan ṣoṣo tó ní, ó ti fi fún wa pé ìwọ tó o bá ti wá gbàgbọ́ ó ti di ẹ̀dá tuntun, ohun tó o bá ti béèrè yóò fún ọ. Lóòótọ́ ẹ má ṣì mí gbọ́, iṣẹ́ rí ìdààmú nínú ayé yìí ó lè bú ọkàn èèyàn pòrúurú láti ṣe tí ò yẹ kó ṣe, ṣùgbọ́n tó o bá ti wà lábẹ́ òkè àánú ìtúsílẹ̀ máa rántí àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ yìí pé Olúwa mi ò fẹ́ ẹran ara bá ọ rìn mọ́, mo fẹ́ máa bá ọ rìn nínú ẹ̀mí ni, má jẹ́ kí ogun yìí kó máa borí mi. Ogun tí ẹni tó bá ti gbé ìgbésẹ̀ tí Ọlọ́run lòdì sí, ogun ti borí. Ogun ti ṣe kíni? Ogun ti borí. Ní gbogbo ìgbà tí o bá ti gbé ìgbésẹ̀ tí Ọlọ́run lòdì sí, tó o bá ti ṣe ìfẹ́ Ọlọ́run, ogun ti borí. Má rò pé tó ṣe ń gbọ́ mi lónìí yìí, Ọlọ́run ló ń fẹ́ mú wa ní ìrìn àjò tuntun, ìrìn àjò rere. Ó ní ṣùgbọ́n o má wo ẹ̀yìn mọ́, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí o ti di tuntun lónìí. Ìgbésẹ̀ tó gbé, ìrìn àjò tó rìn, lóòótọ́ orí pé o ti ṣubú nínú ìrìn àjò yìí, orí pé o ti kùnà nínú ìrìn àjò yìí. Èmi ò mọ ìrìn àjò tó rìn, bóyá ọkọ tó o fẹ́ tó o bímọ fún, òun ló mọ̀ pé mo ti ṣàṣìṣe nínú ìrìn àjò yìí. Èèyàn á máa ṣàṣìṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara nígbà téèyàn ò bá gbé ìgbésẹ̀ nínú ẹ̀mí kó tó dáwọ́ lé ohunkóhun. Èmi náà mo fi tèmi ṣàkàwé fún yín. Ní tí mò ń sọ yìí ò tí ì pósù mẹ́ta, mo sì ní mo ní testimony lórí ẹ̀ láìpẹ́ lórúkọ Jésù. Mo fi ẹran ara ṣe ni. Ọlọ́run sì fẹ́ràn mi, ó rán mẹ́sì sí mi, ṣùgbọ́n mi ò gbọ́. Mo fi ẹran ara, mo fi àánú ṣe. Ìwọ náà ti fi àánú ṣe nǹkan tó yẹ pé ó kù díẹ̀ káàtó. Mo fi àánú ṣe, ó affect mi, ó affect ìyàwó mi, ó affect àwọn ọmọ mi. Gbogbo ohun tí mò ń sọ fún yìí kò tí ì pé oṣù mẹ́ta, oṣù méjì. Gbogbo àdúrà tá à ń gbà láti day 1 day 30 lè mọ̀. Ó ní mo sọ pé ṣe rí Facebook yìí, ó máa ń rí di live ènìyàn. Bóyá ẹ̀mí kan wà tán fi ń rí di live ènìyàn. Ohun kan tí mo post gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni live mi ṣe rí, kò yàtọ̀. Wọ́n ní mo stubborn, mo ní yes mo stubborn lóòótọ́. O ò dẹ̀ lè parọ́ fún mi kó o ní ẹ̀mí mọ́, o ò lè jẹ́ aláìṣòtítọ́ kó o súnmọ́ ibi tí mo bá wà mọ́ láyé. Kò sírú ohun tó lè sọ màá máa wọ́ báyìí, o ò lè níyì mọ́ lójú mi. That is me. So gbogbo nǹkan tó ti là kọjá tẹ́lẹ̀ má rò mọ́ lọ́wọ́lọ́wọ́ tó ń gbọ́ ohùn yìí. Gbàgbé pé o ti ṣàṣìṣe, mo ti ṣàṣìṣe, ṣùgbọ́n Ọlọ́run sọ pé mo fẹ́ fún yín ní ẹ̀bùn kíni? Ẹ̀bùn ìranípadà kúrò nínú àṣìṣe, ẹ̀bùn ìsọdi ọmọ Ọlọ́run, ẹ̀bùn ìsọdi ògo, ẹ̀bùn tó ń tó ayé wa ṣe, ẹ̀bùn tí ó tú àyànmọ́ wa láti ọ̀run, ẹ̀bùn tó fẹ́ gbélé wa lọ́wọ́, àyànmọ́ tó yàn láti ọ̀run tó ṣàṣìṣe lórí ẹ̀, tó sì rìnrìn, tó ṣe ẹsẹ̀ gbé. Ọlọ́run fẹ́ gbé ẹ̀bùn yìí padà, ó fẹ́ gbé lé ọ lọ́wọ́ lónìí ní orúkọ Jésù. Ohun gbogbo tó ti rí pé ìrìn àjò yìí, ẹlòmíì ìrìn àjò tó rìn, Olúwa o, òun ló jẹ́ kó máa sunkún lónìí. Ìrìn àjò Ọlọ́run ò sì fẹ́ kó rìnrìn àjò yìí, ṣùgbọ́n nítorí pé o fi ẹran ara rin ìrìn àjò nínú ayé pẹ̀lú ọmọ ènìyàn, òun ló ṣe ń sun ẹkún lónìí. Èmi náà fi ẹ̀mí kì í ṣe áńgẹ́lì mi, kì í ṣe Ọlọ́run, ènìyàn ni mí. Nígbà tó bá fẹ́ lò mí ni ó lò mí. Ó sì sọ fún Mẹ́sì sọ nínú ìgbà tó lọ nínú ẹ̀mí pé ọmọ ọ̀dọ̀ mi, ìránṣẹ́ mi, mọ́ kánjú o. Ó ní mọ́ kánjú, ó ní ní sùúrù o. Ó ní gbogbo tí mo bá fẹ́ ṣe kí n ní sùúrù, ṣùgbọ́n nítorí àánú, ó gbé akíní yìí ó lè tẹ́ni bá ní kíní yìí, ayé ẹni inú ó dá, tẹ́ni bá wá gbà ẹni inú ó ra àánú, yóò mọ̀ ra àánú láti bẹ̀. Mo sì lágbára láti ṣe, ó yá jẹ́ ń ṣe, mo sì ṣe. Gbogbo ni fọ́lọ́run lókè ọ̀run. Ọlọ́run kò ní fẹ́ ni tiẹ̀ sílẹ̀. Mo ṣe tán, wọ́n ní ó wá dá pọn. Ṣùgbọ́n láàárín ẹ̀ Ọlọ́run rí i pé ọmọkùnrin yìí bá mi rìnrìn àjò pẹ̀lú òtítọ́. Mi ò gbọ́dọ̀ jẹ́ kó ṣubú sínú ogun. Ó ní mo ṣe fẹ́ kí wọ́n náà bá Ọlọ́run rìnrìn àjò pẹ̀lú òtítọ́ tó lóòfin ní lè ṣubú sínú ogun. Lóòfin ní lè, lẹ́yìn tí mo rìnrìn àjò yìí tán tí gbogbo ẹ̀ wá rí bẹ́ẹ̀, Ọlọ́run sì tún rán Mẹ́sì sí mi pé ọmọ ọ̀dọ̀ mi, torí inú bí mi, ó ní mọ́ gbèjà rẹ, mọ́ gbèjà ara rẹ o, èmi ní gbèjà rẹ, bàbá mi sì gbèjà mi.
nítorí pé kí ni ó yẹ̀ mí wò, ó ní ṣé lóòótọ́ ló ń bá mi rìnrìn àjò pẹ̀lú ẹ̀mí, iṣẹ́ ìránṣẹ́ tí mo gbé lé ọ lọ́wọ́ yìí ṣó ò ṣe nítorí owó, ṣó ò ṣe nítorí ọrọ̀, gbogbo ẹ̀ ni ó yẹ̀ wò nínú ayé rẹ̀. Olóòmọ tí mọ́, ṣé kìí ṣe pé o lọ sí kọ́nà òun yọ ọtí mu, olóòṣàgbèrè mọ́, ṣé kìí ṣe pé o lọ sí kọ́nà òun lọ ń yá àgbèrè ṣe, olóòjà mọ́, ṣé kò ń ṣe pé o lọ sí kọ́nà olóńjà, olóòfẹ́ràn ọmọnìkejì, ṣé lóòótọ́ lo fẹ́ràn ọmọnìkejì. Gbogbo ẹ̀ lọ́rùn ó yẹ̀ wò nínú ìrìn àjò tó fẹ́ bá rìn. Ó ní mo ṣe gbogbo ohun tó ń gbọ́ yìí, Ọlọ́run ló rán mi níṣẹ́ sí ọ, ó lóun ó gbẹnu àwọn wòlíì mi sọ̀rọ̀. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Job, ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Job, Job chapter 8 verse 7, Job chapter 8 verse 7, Job chapter 8 verse 7. Ìpilẹ̀ṣẹ̀ rẹ ìbá àtilẹ̀ kéré rí, ṣé ti gbọ́? Ìpilẹ̀ṣẹ̀ rẹ, ìbẹ̀rẹ̀ ayé rẹ ìbá àtilẹ̀ mú ẹkún dání, ìbá àtilẹ̀ mú òṣè dání. Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ níbí, ó ní ìpilẹ̀ṣẹ̀ rẹ ìbá àtilẹ̀ kéré rí, bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn rẹ ìbá pọ̀ sí gidigidi, bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn ni tó oore ìgbẹ̀yìn lọ́lọ́run fẹ́ ṣe fún gbogbo ìdílé tó wà lábẹ́ ohùn yìí. Ọlọ́run ní ìpìlẹ̀ rẹ ìbá àti kéré rí o, ìpìlẹ̀ rẹ ìbá àti mẹ́kún dání o, ìpìlẹ̀ rẹ ìbá àti mú ìyà dání o, ìpìlẹ̀ rẹ ìbá àti mú àṣedànù dání o. Ó ní o mọ̀ rò ó mọ́ lónìí, ó ní ìgbẹ̀yìn yìí tó wà lọ́wọ́ yìí, òun wá fẹ́ jẹ́ kó di púpọ̀, òun fẹ́ kó di púpọ̀, òun fẹ́ kó di púpọ̀, òun fẹ́ kó bẹ̀rẹ̀ sí rí àánú gbà ní orúkọ Jésù. Ó sì rí àánú gbà torí àkókò wa, torí mo fẹ́ ká gbàdúrà, mo sì fẹ́ ká wo eré àgbéléwò yìí. Yóò ní ìtumọ̀, yóò sì ní ipa rere nínú ayé gbogbo wa. Ní àkọlé ìrìn àjò Olúwa mú mi rin ìrìn àjò rere yìí ni yóò fi yé ìdílé kọ̀ọ̀kan tó wà lábẹ́ ohùn yìí. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Revelation chapter 21, Revelation chapter 21 verse 5. Oníkálukú wa yóò di tiẹ̀ mú nínú sinimá àgbéléwò yìí lórúkọ Jésù, ó sì rí títí ẹ dì mú. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Revelation chapter 21 verse 5. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ ní sì wí pé, kíyèsí mo sọ ohun gbogbo di ọ̀tun. Àǹtí, ayé rẹ di ọ̀tun lórúkọ Jésù lónìí. Ọlọ́run lòun sọ ohun gbogbo di ọ̀tun. Ayé ọmọ rẹ di ọ̀tun ní orúkọ Jésù. Ayé ọkọ rẹ di ọ̀tun. Ìwọ fílẹ̀ jẹ́ ó máa wà tó wù ú. Má wọ́rì. Ṣùgbọ́n èmi sọ fún ọ lónìí lórúkọ Jésù, ara àwọn ìrìn àjò téèyàn gbọ́dọ̀ kíyèsára, especially ẹ̀yin òbí, nígbà tí ọmọ yín bá fẹ́ ní ọkọ, ẹ má fi ẹran ara handsome boy, fine boy, ẹ má fi wò ó kí ẹ má bàa kábàámọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ní ẹni tí ó jókòó lórí ìtẹ́ ta là ń sọ̀rọ̀ nípa ẹ̀, Jésù Kristi olùgbàlà. Ó ní kíyèsí mo sọ ohun gbogbo di ọ̀tun. Ó sì wí fún mi pé kọ̀wé rẹ̀, nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n. Ẹni tó ń gbọ́ lẹ́nu mi lónìí, Ọlọ́run ní o kọ́lẹ̀ pé òdodo àti òtítọ́ ni o. Òdodo àti òtítọ́ ni ẹni tó jókòó lórí ìtẹ́ ló ń bá ọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ní o kíyèsí mo sọ ohun gbogbo di ọ̀tun nínú ayé rẹ. Mo rò pé nìkan mọ̀ ṣàmì ni. Mo sọ ohun gbogbo di ọ̀tun nínú ayé ọmọ rẹ, torí ẹni tó jókòó lórí ìtẹ́ ìdájọ́ òun ló ń sọ̀rọ̀. Ẹni tó jókòó lórí òun ló ń wí pé ohun gbogbo ti di ọ̀tun nínú ayé rẹ. Ohun gbogbo tó ń pa ọ́ lẹ́kún láti òní lọ kò ò tún sunkún lórí ẹ̀ mọ́. Ẹ̀bùn tá a gbà lọ́wọ́ rẹ ní ọ̀gànjọ́ òru yìí, ẹ̀bùn tó gbà tí ẹ̀wò tí nǹkan kan bá ti in tó yẹ kó kanra wọn tó bá ti kúrò nínú ayé ènìyàn, èèyàn ò ní lè lọ síwájú. Ẹkún ni, wàhálà ni. Ṣùgbọ́n lónìí Ọlọ́run ní òun dá padà sínú ayé rẹ. Ọlọ́run ní mo dá padà sínú ayé rẹ. Ọlọ́run ní mo dá ohun gbogbo padà sínú ayé rẹ lórúkọ Jésù. Ò ní sunkún mọ́. Ẹ já sí Bíbélì wá sí Proverbs chapter 3 verse 5 to 6. Proverbs chapter 3 verse 5 to 6. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Number 1. Nínú ìrìn àjò yìí tó bá fẹ́ rí ẹ̀bùn yìí gbà, tí wọ́n náà mọ̀ pé ẹ̀bùn yìí Ọlọ́run ló fẹ́ fún ìdílé mi. Ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. O ti tẹ̀ sí ìmọ̀ ara rẹ ní àkọ́kọ́, òun ló fẹ́ kún. O ti tẹ̀ sí ìmọ̀ ara rẹ ní ẹ̀kejì, òun ló fẹ́ kún. Ó ní ṣùgbọ́n lẹ́yìn tó ń bá ti bẹ̀rẹ̀ sí pín ẹ̀bùn yìí, ó ní o fi gbogbo àyà rẹ wá gbẹ́kẹ̀lé Olúwa o, mọ́ wàá tẹ̀ sí ìmọ̀ ara rẹ mọ́ o. Ìgbésẹ̀ tó bá fẹ́ gbé fi síwájú Olúwa. Èmi ò mọ ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbé ìgbésẹ̀ tán, yóò wá rí bákan, wọn wá pé dádì ẹ jọ̀ọ́ nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, kí ló dé tó o pè dádì tó o pè kò ní o mówó wá, dádì tó o pè kò ní o mú gbálẹ̀ wá, kò ní o mú lẹ̀rẹ̀ wá, kò ní o mú wèlé wá, kò ní o mú nǹkan kan wá. Ṣùgbọ́n ẹlòmíì ó ti tẹ̀ sí ìmọ̀ ara rẹ̀ kó tó ńgbà tó bá wá kábàámọ̀
ni ó tó wá rántí pé jẹ́ ń pe ìránṣẹ́ Ọlọ́run yìí. Nígbà tó bá sì pe ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ò bá bá ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀, èmi kì í fọ́ọ̀sì ara mi sọ̀rọ̀. Ó bá ní gbàdúrà fún bí n ò bá rí kankan, màá gbàdúrà fún àṣìṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ó dàbọ̀. Àwọn wòlíì kan ni wọ́n fọ́ọ̀sì ara wọn pé ṣàjẹ́ wọn kankan wí fún. Ihun tí mo fẹ́ fọ́ọ̀sì ara mi wí fún ọ nígbà tí kì í ṣe pé mo fẹ́ gba èrè kankan lọ́wọ́ rẹ. Mi ò ní sọ tí mi ò rí. Ihun tí n bá sì sọ fún ọ pé nǹkan báyìí ni, gbà bẹ́ẹ̀ pé nǹkan bẹ́ẹ̀ ni. Verse 6, mo ní gbogbo ọ̀nà rẹ, mọ̀ ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Nígbà tó o bá ti tẹ̀ sí ìmọ̀ ara rẹ, Ọlọ́run ní kó o wá mọ̀ ní gbogbo ọ̀nà tó bá ní o. Ìrìn àjò tó fẹ́ bá mi rìn yìí o, òun ó máa tọ́ ipa ọ̀nà rẹ. Ipa ọ̀nà rẹ òun ó máa tọ́. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá ń sọ fún ọ pé ọ̀nà báyìí lọ́lọ́run fẹ́ kó o gbà, ṣùgbọ́n ó tẹ̀ sí ìmọ̀ ara rẹ nítorí pé kíni, o rí pé ọ̀nà náà ló yá jù. O ò ní sùúrù pẹ̀lú Ọlọ́run, ọ̀nà tó fẹ́ gbà yìí, ó rí pé ọ̀nà yìí ló yá jù, jẹ́ ń tètè tẹ̀ sí ìmọ̀ ara mi. Ẹ já sí Bíbélì wá sí Jeremiah chapter 17 verse 7. Jeremiah chapter 17 verse 7. Ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa. Ṣé o ti gbọ́? Nígbà tó bá ti gbẹ́kẹ̀lé Olúwa, tó bá ti súnmọ́ Ọlọ́run, tó mọ̀ nípa ọ̀nà rẹ̀, ó wá ní ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ṣé gbogbo wa la ti fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé wa láàárọ̀ yìí? Kó tó bẹ̀rẹ̀ sí bùkún fún wa, kó tó bẹ̀rẹ̀ sí pín lẹ́tà àánú fún wa, kó tó bẹ̀rẹ̀ sí pín lẹ́tà ìṣerere fún gbogbo wa. Ṣé gbogbo wa láti fi ayé wa láti fi gbẹ́kẹ̀lé Olúwa? Ọlọ́run ń sọ àwọn nǹkan tí ó fẹ́ ká ṣe kó tó bẹ̀rẹ̀ sí pín ẹ̀bùn yìí fún ìdílé kọ̀ọ̀kan láti òní lọ. Ohun gbogbo tó ń gbọ́ yìí, ò bá rọ̀ yín ké ẹjẹ́ á máa kọ́lẹ̀ pé Ọlọ́run ní kí n fi gbogbo ọkàn òun gbẹ́kẹ̀lé òun. Ṣé lóòótọ́ mo ti gbẹ́kẹ̀lé? Ṣé lóòótọ́ tí n bá ti gbẹ́kẹ̀lé èmi náà jẹ àǹfààní nínú ẹ̀bùn yìí? Ẹjẹ́ á ṣe Bíbélì wá sí Philippians chapter 1. Philippians chapter 1 verse 6. Philippians chapter 1 verse 6. Ohun kan yìí sì dá mi lójú. Ohun kan yìí sì dá mi lójú pé ẹni tí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò sì ṣe àṣepé rẹ̀ títí ó fi di ọjọ́ Jésù Kristi. Ẹni tí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín, ẹni tí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ rere rẹ̀ nínú yín yóò ṣe àṣepé rẹ̀. Ìrìn àjò tó fẹ́ rìn tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ohun rere pẹ̀lú Ọlọ́run, ìwọ ló ṣe àṣepé. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ bá Ọlọ́run rìn àjò, àtijọ́ bẹ̀rẹ̀ báyìí pé Olúwa mú mi ní ìrìn àjò ìṣerere. Èní ni day 1, àtijọ́ ń gbàdúrà yìí, Olúwa mú mi ní ìrìn àjò ìṣerere, èmi náà fẹ́ rí ẹ̀bùgbà. Ó ní ohun kan yìí sáà dá mi lójú pé ẹni tí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí ó fi di ọjọ́ Jésù Kristi. Ọjọ́ Jésù Kristi, kí ni à ń sọ pé ọjọ́ Jésù Kristi? Ọjọ́ tí bàbá wa ó wà bẹ̀rẹ̀ sí pín ẹ̀bùn. Ó lè jẹ́ pé kì í ṣe ní ló fẹ́ pín ẹ̀bùn, ó lè jẹ́ àárín méjì ni ó pín ẹ̀bùn, ó lè jẹ́ ìparí ni ó pín ẹ̀bùn. Yóò wò ó láàrin ọjọ́ méje pé ṣé ẹni yìí, ìránṣẹ́ mi tí mo rán sí, ṣó ti ń yí padà? Ẹ jẹ́ ń wò ó, ṣé kò gbogbo àwọn ìwà tí mò ń rí lọ́wọ́ rẹ̀, ìwà tí èṣù Sátánì fi sùn, ṣé kò sí lọ́wọ́ rẹ̀ mọ́? Nígbà náà ni Ọlọ́run tó fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe àṣepé nínú ayé wa. Ẹ já sáré sí Bíbélì wa sí First Corinthians chapter 16 verse 13 to 14. 13 to 14. Mo ń ṣe kánkànkan torí àkókò wa, ẹ jọ̀ọ́. First Corinthians chapter 16 verse 13 to 14. Ẹ máa ṣọ́ra o, ẹ dúró gangan nínú ìgbàgbọ́. Ẹ máa ṣọ́ra, ẹ dúró gangan nínú ìgbàgbọ́. Ẹ ṣe bí ọkùnrin, ẹ jẹ́ alágbára. Inú ìrìn àjò tó fẹ́ rìn pẹ̀lú Ọlọ́run yìí o, ó ní o dúró nínú ìgbàgbọ́ pé mo ti gbàgbọ́ pé ẹ̀bùn yìí ti dílé mi ni. Ẹ wá dúró gangan, ẹ ṣe bí ọkùnrin. Kí náà ìtumọ̀ tán fi ní Bíbélì sọ pé ká ṣe bí ọkùnrin? Wọ́n bìlífì pé ọkùnrin ní agbára, ọkùnrin ní ìfaradà. Dàbí sí pé láàrin ọjọ́ méje yìí mọ̀ ro nǹkan kan lè máa ṣẹlẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, mọ̀ ro pé ṣé lóòótọ́ mo wá rẹ́bùgbà, o ti sọ ìgbàgbọ́ nù. Mọ̀ rò pé ṣé lóòótọ́ lọ́lọ́run wá pín ẹ̀bùn, ṣé lóòótọ́ ni mo wá bẹ́ ẹ̀bùn rìn Ọlọ́run rìnrìn àjò rere, o ti sọ ìgbàgbọ́ nù o. Ẹ dúró gangan bí ọkùnrin, ẹ wá jẹ́ alágbára. Ẹ jẹ́ alágbára nígbà tí àmì ìwò bá dé, ẹ jẹ́ alágbára nígbà tí ogun bá dé, ẹ ṣe kí ni? Ẹ jẹ́ alágbára mọ̀mọ́, ẹ má sunkún mọ́, ẹnu ojú yín nù, ẹ gbàgbọ́ pé ihun tí ó dé yìí
àbẹ̀wò ni, ìdánwò láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Jésù wá dán mi wò ni kó tó gbé ẹ̀bùn lé mi lọ́wọ́ pé ṣé ọmọ mi ò ní sọ ìrètí nù, ṣé ọmọ mi ò tí ì sọ ìgbàgbọ́ nù, jẹ́ kí n dán wò ná, ṣé lóòótọ́ ló gbàgbọ́ pé mo fẹ́ pín ẹ̀bùn, jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ fi ìdánwò kékeré yìí dán wò ná. Ṣùgbọ́n nígbà tó bá ti gbé ìdánwò yìí dé, tí wọn náà bá ti bẹ̀rẹ̀ sí ṣe tiẹ̀, yóò pé ó tí ì gbàgbọ́ ẹ̀bùn tí mo sì fẹ́ fún ọ yìí, ẹ̀bùn yìí ṣe iyebíye, tí n bá gbélé ọ lọ́wọ́ láì gbàgbọ́ ó sọ ọ́ nù, yóò sì tún fi bá ọ fi pamọ́, pé mọ́ tí ì jẹun fún ọ. Lórúkọ Jésù a ó sì rí àánú gbà, lórúkọ Jésù a ó rí ìbùkún gbà, lórúkọ Jésù ẹ̀bùn yìí ọ̀run yóò gbélé gbogbo wa lọ́wọ́. Ẹ já sí Bíbélì wa sí Isaiah 40 29-31. Isaiah 40 29-31. Ó ń fi agbára fún aláàárẹ̀. Ìwọ tó bá ń rẹ̀ lórí ìrìn àjò yìí, Ọlọ́run ṣetán láti fi agbára fún ọ. Ìwọ tó ń rẹ̀ tó wà lórí àìsàn, Ọlọ́run lòun ó pín ẹ̀bùn agbára fún ọ. Ó sì ń fi agbára kún àwọn tí ó kò ní ipá. Àwọn tí kò ní ipá, Ọlọ́run fi agbára kún fún wọn. Àwọn tí ò tí ì mọ Ọlọ́run tó, Ọlọ́run ń fi agbára ẹ̀mí mọ́ kún fún ọ láti mọ Ọlọ́run. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti ọ̀dọ́mọkùnrin yóò sì tilẹ̀ ṣubú pátápátá. Èmi ò wá fẹ́ kó o ṣubú pátápátá. In tó lè mú ọ ṣubú pátápátá, Ọlọ́run ti sọ ṣáájú pé tó o bá ti sọ ìrètí nù, tó o gbàgbọ́, tó o dúró bí ọkùnrin, tó o dúró gírígírí lórí ẹsẹ̀ méjèèjì rẹ, ó ṣeé ṣe kí ọmọdé ó ṣubú o, ó ṣeé ṣe kí àgbàlagbà ó ṣubú. Ṣùgbọ́n lórúkọ Jésù, èmi sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, gbogbo ìwọ ohùn tó wà lá, gbogbo ìwọ tó ń gbọ́ ohùn yìí, gbogbo ìwọ etí tó ń gbọ́ àsọtẹ́lẹ̀ yìí, lórúkọ Jésù ò ní ṣubú, lórúkọ Jésù ọmọ rẹ ò ní ṣubú, lórúkọ Jésù ọkọ rẹ ò ní ṣubú, lórúkọ Jésù aya rẹ ò ní ṣubú. Nígbà tó bá ti gbẹ ẹ̀bùn yìí tán, ó ṣeé ṣe tí èèyàn ò bá dúró nínú ìgbàgbọ́, kéèyàn ó dúró gírígírí kó ní ìrètí, èèyàn lè ṣubú. Ṣùgbọ́n èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ò ní ṣubú. Tá bá wo verse 31, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Ìwọ tó bá ti dúró de Olúwa pé ìrìn àjò ọmọ mi yìí, èmi dúró de Olúwa pé àyípadà rere ti dé bá nínú ìrìn àjò ọjọ́ méje yìí. Ọmọ mi gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí pa mí lẹ́rìn nínú ìrìn àjò ọjọ́ méje yìí. Ọmọ mi gbọ́dọ̀ mú ọkọ wálé nínú ìrìn àjò ọjọ́ méje yìí. Ọmọ ilẹ̀kùn àánú gbọ́dọ̀ ṣí fún àwọn ọmọ mi nínú ìrìn àjò yìí. Ọkọ mi gbọ́dọ̀ yí padà sí rere. Ayé mi gbọ́dọ̀ yí padà sí rere. Èmi náà wọ́n gbọ́dọ̀ kí mi pé congratulations. Ẹ̀bùn tí Ọlọ́run fẹ́ fún ọ, èmi ò mọ̀, ó mọ ẹ̀bùn tó fẹ́ fún ọ. Ìwọ tó jẹ́ pé gàrí ló mu, Ọlọ́run lòun ó fún ọ lẹ́bùn, ó mọ jẹun tí ó fi ọ lọ́kàn balẹ̀. Ìwọ tó jẹ́ pé ò ráṣọ wọ̀, Ọlọ́run lòun ó daṣọ bọ̀ ọ́. Ìwọ tó jẹ́ àìsàn, Ọlọ́run lòun ó wù ọ́ sàn. Ìwọ tó jẹ́ ẹkúnni, Ọlọ́run lòun ó nu omijé rẹ nù. Ọlọ́run ó ṣèlérí. Ẹ rí i pé ìgbà tó ní ẹ tó kọ̀ntínú ìrìn àjò ọjọ́ méje, kò yé mi, ṣùgbọ́n láàárọ̀ yìí ló fi díẹ̀ yé mi pé wò ó, ìrìn àjò ọjọ́ méje tí mo fẹ́ bá wọn rìn, mo fẹ́ pín ẹ̀bùn ni o. Ẹ rí i pé gbogbo wa bá lọ pàtí wedding àbí pàtí kinní kan, ẹ rí i pé nígbà tí pàtí bá ti fẹ́ tán, àwọn èèyàn ó mọ dìde, wọ́n mọ bẹ̀rẹ̀ sí pín ẹ̀bùn, ó kálukú ó mọ gba tiẹ̀. Ẹlòmíì ó tún bá lọ ẹlòmíì gbà pé ẹ tí ì fún ìyá alágbájá jẹun bá ìyá alágbájá gba tiẹ̀. Bẹ́ẹ̀ náà nìrìn àjò yìí ṣe rí o. Sẹrimọ́nì à ń palẹ̀ ẹ̀mọ́ báyìí o, à ń tò àga báyìí, à ń tò gbogbo ẹ o, olórin kọrin báyìí, ẹ tó ń sáfò oúnjẹ o, àti jó báyìí o, ó ń kálukú fẹ́ máa lọ o, ó wá dìgbà tá a fẹ́ máa pín ẹ̀bùn lórúkọ Jésù. Ẹ rí i pé lómi ó wà pátí, agbede méjì yóò dìde pé I'm running late, I'm going. Ọlọ́run ń ṣe àkàwé oríṣiríṣi fún ọ láàárọ̀ yìí, ó bá wù mí kó o gbọ́. Ẹ rí i pé ẹlòmí ó dìde ní àárín méjì pátí pé I'm running late, I'm going. Ẹlòmí ó kún ọ pátí pé ó kù 10 minutes, I'm going. Kò ní dúró gba ẹ̀bùn. Ẹlòmí ó sì gbẹ ẹ̀bùn nígbà tó bá ń lọ lọ́nà. Ọ̀rẹ́ mi báwo ni ikú ọjọ́ mẹ́ta? Kíní tó wà lọ́wọ́ ìta ló fọ ẹ̀. Ibi pátí tí mo ti ń bọ̀ náà ti fún mi, mo sì ní púpọ̀ ńlé. Ó yá gbà. Yóò sì gbé ẹ̀bùn tọrọ. Ibẹ̀ irú àwọn tí ó gbé ẹ̀bùn tọrọ yìí ni alágbèrè wà. Ibẹ̀ ni oníbínú wà. Ibẹ̀ ni alárànkàn wà. Ibẹ̀ lẹni tí tọ́jú lé aláwo wà. Lórúkọ Jésù ò ní gbé ẹ̀bùn rẹ tọrọ. Lórúkọ Jésù èṣù ò ní gba ẹ̀bùn lọ́wọ́ rẹ. Lórúkọ Jésù ayé ò ní gba ẹ̀bùn lọ́wọ́ rẹ. Obìnrin àjèjì kò ní gba ẹ̀bùn yín lọ́wọ́ rẹ lórúkọ Jésù. Ọlọ́run rán mi sí ẹnìkan lónìí. Ẹ jọ̀ọ́ ẹ já gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n fi ìyẹ́ gòkè bí idì. Wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n. Wọ́n rìn àárẹ̀ kì yóò sì mú wọn.
that means pé ohun kankan ò ní borí rẹ bí Sátánì bá ti ẹ̀dẹ́ tó fẹ́ gbẹ ẹ̀bùn nítorí pé o ti gbẹ́kẹ̀lé Olúwa nítorí pé o ti dúró di Olúwa kò ní rí ẹ̀bùn yìí gbà lọ́wọ́ rẹ lọ́wọ́ ìdílé rẹ lórúkọ Jésù kò ní rí gbà mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè kò ní rí gbà ẹlòmíì Ọlọ́run ó pín ẹ̀bùn ọmọ fún yóò ti lóyún o ṣùgbọ́n Ọlọ́run ó sì dá dúró pé wọ́n ti jẹ́ kóyún yóò fẹ̀rẹ̀ sí dá láàmú wọ́n ti jẹ́ owó rí rẹ̀ nígbà tó bá tún tí ò bá wá ní sùúrù tí ò dúró di Olúwa yóò wá lọ sọ́dọ̀ àwọn abọ̀rìṣà àwọn àjèjì ẹ̀mí wọ́n wà ní ẹjọ́ oyún ọmọ ni mò ń wà oyún tó ti dúró sára rẹ tẹ́lẹ̀ ẹ̀bùn tó ti gbà tẹ́lẹ̀ ìwòsàn tọ́lọ́run ti ṣe inú ayé rẹ tẹ́lẹ̀ nítorí pé ìwòsàn yóò tí wà á fara hàn yóò wá lọ sọ́dọ̀ àwọn àjèjì ẹ̀mí ọ̀dọ̀ àwọn àjèjì ẹ̀mí wọ́n wàá fún lóríṣiríṣi wọ́n sì gba ẹ̀bùn yìí dànù lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù wọn ò ní gba ẹ̀bùn dànù lọ́wọ́ rẹ̀ ká tó máa lọ ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Ephesians chapter 6 verse 10 Ephesians chapter 6 verse 10 ẹ jẹ́ sáré ṣí Bíbélì wá síbẹ̀ lórúkọ Jésù a ó ra àánú gbà Ephesians chapter 6 verse 10. Lákòótán ará mi ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹ rí pé Ọlọ́run tẹnu mọ́ agbára nínú òun àti nípa ipá rẹ̀ ó ń sọ fún ọ pé o gbọ́dọ̀ jẹ́ alágbára níwọ̀n ṣe lè gba ẹ̀bùn ìdànù lọ́wọ́ rẹ ẹ wo ohun tí mo sọ síwájú ká ní pé mi ò jẹ́ alágbára nínú Olúwa àbí mi náà ń ṣe ségesège àbí mo jẹ́ àwọn wòlíì alọ́nilọ́wọ́gbà àbí àwọn ẹlẹ́tànjẹ ilé mi ò ṣe ń tàn jẹ àwọn èèyàn sì máa ń wò pé ẹni yìí ó ti harsh jù I'm not harsh tó bá jẹ́ pé o ní gbàdúrà fọ mo máa ń fẹ́ kó jẹ́ ìgbà tí màá wà confident tí màá lè gbàdúrà yìí gidigidi pẹ̀lú rẹ nǹkan fẹ́ gbàdúrà lórúkọ Jésù ó ti dáa fún yóò sà ìgbà tí n bá wà níbi tí ó tẹ́ mi lọ́rùn tí mò ń gbàdúrà fọ tí Ọlọ́run bá fún mi ní mẹ́sẹ̀gì nípa rẹ pé alágbèrè ni ó máa sọ fún ọ pé alágbèrè ni ó tí Ọlọ́run bá sọ fún mi pé oníbínú ni ó máa sọ pé ìwọ ló ń fi bínú gba ire dànù lọ́wọ́ rẹ èèní tijú ṣùgbọ́n tí ò bá tí ó lẹ́lòmí ò mọ bí Ọlọ́run ṣe máa ń darí ìránṣẹ́ rẹ̀ ó ní lákòótán ará mi ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nígbà ipá rẹ̀ last Bible ẹ bá mi ṣí Psalm 28 verse 7 to 8 Psalm 28 verse 7 to 8. Olúwa ní agbára àti àṣà mi ṣó ní tiẹ̀ náà ìwọ náà máa sọ tẹ̀lé mi Olúwa ní agbára àti àṣà mi ó ní àyà mi gbẹ́kẹ̀lé a sì ń ràn mí lọ́wọ́ nítorí náà inú mi dùn jọjọ èmi ó sì máa fi orin mi yìn. verse 8 Olúwa ní agbára wọn ó sì ní agbára ìgbàlà ẹni òróró rẹ̀ tí o bá ti rí òróró Ọlọ́run gbà láàárọ̀ yìí kí ni Ọlọ́run sọ pé ká fi bẹ̀rẹ̀ yìí kí ni Ọlọ́run sọ pé ká fi bẹ̀rẹ̀ àdúrà yìí ó ní ká fi anointing oil sí àtẹ́lẹwọ́ wa ká sì gbàdúrà sí that means pé ó ti sọ di ẹni òróró rẹ̀ ó ti di ẹni òróró Ọlọ́run ó ti di ọmọ Ọlọ́run nǹkan kan ti wà nínú àtẹ́lẹwọ́ rẹ̀ tó so ìwọ àti ọwọ́ Ọlọ́run pọ̀ láì jẹ́ pé Ọlọ́run bá fà ọ́ ò lè bá rìnrìn àjò ó gbọ́dọ̀ di ọwọ́ rẹ mú sórí anointing oil tó fi sí ọwọ́ yìí ó ti yí ọwọ́ rẹ padà sí agbára ẹ̀mí mímọ́ láì jẹ́ pé ọwọ́ rẹ bá gba agbára ẹ̀mí mímọ́ kò lè di ọwọ́ rẹ mú láti mú ọ rìnrìn àjò torí tí ò bá di ọ mú ó ṣeé ṣe kó o ṣubú ó ṣeé ṣe kí o máa lọ kó o bojú wẹ̀yìn ó ṣeé ṣe kó o wo ohun tí ó wù lẹ́gbẹ̀ẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ kó o wo ohun tó wà lósì ṣùgbọ́n tó bá di ọwọ́ rẹ mú even bó wo ẹ̀gbẹ́ bó wo òsì yóò sì máa fà ọ́ lọ torí nǹkan kan ó ti di mágnẹ́ẹ̀tì tó jọ so yín papọ̀ nǹkan kan ti di mágnẹ́ẹ̀tì tó ṣe kí ni o tó so ẹ̀yin méjèèjì papọ̀ nǹkan kan ti di mágnẹ́ẹ̀tì tó so ayé rẹ àti Ọlọ́run papọ̀ lónìí lórúkọ Jésù gbogbo ìwọ tó sì wà lábẹ́ òun àló rí àánú gbà lórúkọ Jésù ọmọ rẹ ó rí àánú gbà Ọlọ́run Elédùmarè aláàánú ni ọba àwọn ọba tó pọ̀ nípa àti agbára lórúkọ Jésù a ó rí àánú gbà ká tó lọ sínú àdúrà yìí ẹ wò mo fẹ́ kí gbogbo wa wo sinimá àgbéléwò yìí ká tó lọ sínú àdúrà yẹn jọ ìṣẹ́jú mélòó kékeré ni kì í ṣe in tó pọ̀ toró ní í ṣe pẹ̀lú àwọn àdúrà tá à ń gbà yìí mo fẹ́ kí gbogbo wa jọ pawọ́pọ̀ ká wo sinimá yìí lórúkọ Jésù bí a ṣe fẹ́ wò yìí ọ̀run yóò sì bùkún fún wa ní orúkọ Jésù a ó sì rí àánú gbà ní orúkọ Jésù ojú òní ti gbogbo wa ní orúkọ Jésù
òye rẹ̀, òye tó wà nínú sinimá àgbéléwò yìí, sinimá àwọn onígbàgbọ́ ni, òye rẹ̀ yóò yé èmi àti ẹ ju bí ó ṣe yé èmi lọ, tí mo fi wò pé ó yẹ kí àwọn èèyàn kan kí wọ́n ní àǹfààní nínú sinimá yìí, ó yẹ kí àwọn ènìyàn kan kí wọ́n rí èrè jẹ nínú sinimá yìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó sì rí èrè jẹ, àti ìwọ àti ìdílé rẹ, ó rí ibi tí àṣírí ogun ayé wà, ibi tí àṣírí ogun tó ń jà wá, ibi tó wà, ó rí jẹ, ó rí wò lónìí lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó rí àánú gbà lórúkọ Jésù. Ìrìn àjò rẹ lónìí ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́ kò ní bí ayé nínú lórúkọ Jésù. Àánú àti ìbùkún tó fẹ́ gbà yìí, ẹ̀mí òkùnkùn wọn ò ní gbà dànù lọ́wọ́ rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ̀mí òkùnkùn kò ní gbà dànù ní ọwọ́ ọmọ rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó sì rí àánú gbà lórúkọ Jésù. Ó rí ojúrere Ọlọ́run, ó rí ìbùkún Ọlọ́run ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Mo fẹ́ kí gbogbo wa, mo fẹ́ ká jọ wò ó, mo fẹ́ ká jọ wo sinimá àgbéléwò yìí. Mo fẹ́ ká jọ wo sinimá àgbéléwò yìí ní orúkọ Jésù. A ó sì rí àánú gbà ní orúkọ Jésù. A ó rí ojúrere Ọlọ́run. Tí gbogbo wa bá ń gbọ́ ohun ẹ̀, ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ ohun yìí, ẹ jẹ́ ohun tèmi kọ́ o, ohun sinimá tí mo fi ń hàn yìí, tẹ́ bá ń gbọ́ ohun ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀. Tẹ́ bá ń gbọ́ ohun ẹ̀, ẹ jẹ́ kí n mọ̀. Tẹ́ bá ń gbọ́ nǹkan tí wọ́n ń ṣe, ẹ jẹ́ kí n mọ̀. Ẹ jọ̀ọ́ kẹ́nìkan bá mi type ẹ̀ pé yes, ẹ ń gbọ́. Lẹ́yìn ìpolówó yìí, wọ́n fi àwòrán náà hàn wá. Ṣé gbogbo wa ń gbọ́? Ẹ jọ̀ọ́ kẹ́nìkan bá mi type ẹ̀ kí n rí i pé ẹ̀ ń gbọ́. Ṣé ẹ̀ ń gbọ́? Ẹ gbọ́ nǹkan tí ó ń sọ. Ṣé ẹ gbọ́? Ẹ gbọ́. Ẹ gbọ́ sáàdẹ̀. Ṣé gbọ́ sáàdẹ̀ kì í ṣe ohun tèmi o, ṣé ti ń gbọ́ ohun ẹ̀. Yóò dára fún wa lórúkọ Jésù. Yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ jáde máa gbọ́. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó rí àánú gbà. Ẹ jẹ́ ká jọ máa gbọ́. Yóò dára fún yín bẹ́ẹ̀ ṣe táìpù yes yẹn. Ẹ bá ká gbọ́ ohun rẹ̀ lọ, ẹ jẹ́ kí n máa mọ ẹjọ́ ẹ máa bá mi táìpù yes. Gbogbo wa mú báírò àti ìwé wa, a máa kọ àwọn nǹkan kan sílẹ̀ nínú àwòrán eré àgbéléwò yìí. Mo fẹ́ ká máa mú báírò àwọn nǹkan yìí, a ó fi gba àdúrà. Àwọn ẹ̀bùn tí Sàtánì bá wa tó gbé sínú ayé ènìyàn láti bá yàn rìnrìn àjò. Ta nìyí? Alábàárìn mi, a jọ ń lọ ni. Lọ bo? Inú ọdún titun. Rárá o, kò lè bá ọ lọ. Kí ló dé? Bí bárìn tọkùnrin yìí ń bá ọ rìn, kò lè ṣe ayé rẹ̀ láǹfààní kankan. Yóò kàn mú káyé rẹ̀ ó polúkúmuṣu ni. Bàbá, irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ lẹ́nu yìí? Kí ló dé tẹ̀ ń bà mí jẹ́? Ṣé ẹ mọ̀ wípé mo lè. Ìwọ dákẹ́. Ẹ wo,
alábàárìn mi lọkùnrin yìí látọdúnmọ́dún ló ti ń bá mi rìnrìn àjò kódà a jọ rìnrìn àjò wọnú ọdún tá a wà yìí ni kí wàá lẹ ń sọ lẹ́nu. ó kúkú rí wí ṣùgbọ́n ọdún yìí ló ṣẹ̀ṣẹ̀ gbà mí láti máa bá ọ ṣiṣẹ́ mi ò lè wà níbí kí n sì gba ọkùnrin yìí láàyè láti bá ọ wọnú ọdún tuntun. àjọ ń lọ ni o. kò lè bá ọ lọ o. mo ní àjọ ń lọ ni. mo ní kò lè bá ọ lọ. ẹ tẹ́tí gbọ́ bàbá ẹ lè pàṣẹ fún mi nǹkan tí mo bá ní kẹ́ṣe ní kẹ́ṣe ó ń bá mi lọ ó yá. bí ẹ bá ń gbọ́ mi. wọlé 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 wọlé. ṣé ń gbọ́ ohun sinimá yẹn náà? ẹgbẹ́ lẹ́kùn ẹ bá ń gbọ́. ẹgbẹ́ ọmọkùnrin yẹn ó ní ìrìn àjò gba alábàárìn kan wà tó ń bá rin ìrìn àjò. ta Kí ló dé? alábàárìn tó ń bá ìwọ náà rin ìrìn àjò? mi ò lè tẹ̀síwájú. irú ẹ̀mí wo Kí ló ni ṣẹlẹ̀? alábàárìn náà ní? Ọkùnrin yìí ni. Irú má jẹ́ ìyàwó kó bá ọ alábàárìn wọnú náà ọdún kó sí. tuntun. alábàárìn tó bá Bàbá, ọ rìnrìn àjò. ẹ má jẹ́ kí n bínú sí yín o. ó yá ẹ kánná sí mọ́tò yìí kẹ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú kíákíá. mi ò lè ṣe bẹ́ẹ̀ nítorí mo mọ nǹkan tó o mọ̀. nǹkan tẹ́ ẹ mọ̀ tí mi ò mọ̀ ò kàn mí nǹkan tó bẹ́ mi ni ká tẹ̀síwájú nínú ìrìn àjò yìí. wá wò ní kọ́rẹ́ rẹ̀ náà ó wá. ṣé ọkọ tó o fẹ́ ni alábàárìn rẹ? ṣé ìyàwó tó o fẹ́ gan ni alábàárìn tó jẹ́ Àpò rẹ̀ olùkọ́ nínú rèé. ayé rẹ? ṣé ọ̀rẹ́ tó ń bá kí ló dì sínú ẹ̀? ta ni alábàárìn ọ̀rẹ́ mi tó ń fa ogun kí ló dé sínú yà wá ayé kọ̀ rẹ́ ń yẹ̀yẹ́ mi báyìí. ta ni? ìwọ ò ṣe dáhùn ìbéèrè tí mo bí ẹ́. alábàárìn kí ló dì sínú ẹ̀? ta ló di ẹrù ogun sínú ayé rẹ? àwọn àkànṣe ẹ̀bùn ọdún tuntun fún ọ̀rẹ́ mi tímọ́tímọ́. ó ṣì ẹ̀mí jẹ́ ká Ọlọ́run rí. ni bàbá tó wà sọ wáìtì tó sọ kí ló dé? kí ló dé tí ọkùnrin yìí yẹ̀yẹ́ mi báyìí. ọ̀rẹ́ mi ṣé wò ó jẹ́rìí mi ni? mo kúkú jẹ́rìí ẹ ìwọ náà ṣí àpò yìí ká pa bàbá yìí lẹ́nu mọ́ ká lè tẹ̀síwájú nínú ìrìn àjò wa lọ sínú ọdún tuntun ọdún tuntun mà ti súnmọ́ tòsí. ta ni tí ẹ̀mí Ọlọ́run sọ fún ọ pé yẹra fún tó yẹra? ṣé ẹ̀mí ìbínú ni? ẹ jẹ́ kí gbogbo wa máa wò ó lọ ẹ má bínú ó ń skip but íńtánẹ́ẹ̀tì ni. ìrẹ̀wẹ̀sì nínú ẹ̀mí. ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. ìjákulẹ̀. àìní. àìsàn. àmúbọ́. ìdádúró. ìròbìnújẹ́. tó bá rìn kì í ṣe kan tó Kí wá ni? Kí wá ni? ọ̀rẹ́ mi tí ẹ dúró ná ta ni ọ́? ọ̀rẹ́ rẹ ni mí. ọ̀rẹ́ mi ó dẹ̀ ti ń bá mi rìn látọdún mọ́dún pẹ̀lú nǹkan wọ̀nyí. mo ní ta ni ọ́? mo ní ta ni ọ́? ọ̀rẹ́ rẹ ni mí. orí burúkú. ṣé wọn náà rí ṣé o ti rí di
táwọn èèyàn ṣe máa ń kí ọ pé ọdún á tù ọ́ lára níbẹ̀rẹ̀ ọdọọdún. ṣùgbọ́n ìnira ni wọ́n fi ń lo gbogbo ọdún. ẹni tó wà nídìí ọ̀rọ̀ rẹ̀ rèé o orí burúkú olóńgbà láti bá ọ rìnrìn àjò àtọdúnmọ́dún ó tún ti múra láti bá ọ wọnú ọdún tuntun. ó ní orí burúkú. ṣé o tún gbà á láàyè? láíláí kò jọ mo kọ̀ orí burúkú mo yìí ló wá kọ̀. di àwọn ẹrù kéékèèké jọ ó yá gbẹrù ẹ láti máa bá ọmọkùnrin ó yá gbẹrù ẹ máa lọ mo kọ̀ ẹ́ fàyè mi sílẹ̀ wá kó gbogbo ẹrù rẹ wá kó gbogbo ẹrù bẹ̀rẹ̀ sí kó gbogbo wọn bẹ̀rẹ̀ sí kó gbogbo pátápátá ó yá mo ní kó kó wọn fàyè mi sílẹ̀ máa lọ mo kọ̀ mi ò fẹ́ ọ nínú ayé mi mo kọ̀ ó yá wá máa lọ ó yá fàyè mi sílẹ̀ ó mọ ìpìlẹ̀ ogun rẹ̀. fàyè mi sílẹ̀ ọ̀rẹ́ mi ẹ̀mí mímọ́ tó fi wà nínú ayé rẹ̀ náà ní ìyà lónìí ní orúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run pín in níyà lónìí ní orúkọ Jésù gbogbo ẹni tó di ẹrù ìdààmú sínú ayé rẹ̀ ọ̀run pín in níyà ní orúkọ Jésù Kristi olùgbàlà àbí ò rí nǹkan pín in níyà ẹ ṣeun gan-an ni. ọ̀kan lára èrè ìdí tí mo fi kí awakọ̀ rẹ rèé. ó lẹ́ gbọ́ rí láàárọ̀ yìí ó ní Ọlọ́run tú àṣírí rẹ̀ ṣé ìwọ náà ti ṣetán báyìí láti gba àdúrà? ṣé o ti ṣetán láti bá Ọlọ́run rìnrìn àjò? ṣé o ti ṣetán láti ké pe Ọlọ́run? gbogbo ìwọ tó wà lábẹ́ òwì tó ṣetán láti bá Ọlọ́run sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ṣé ẹ ń gbóhùn mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá ń gbóhùn mi. ṣé ẹ ń gbóhùn mi? ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ tí ẹ gbọ́ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá ń gbóhùn mi ẹ jọ̀ọ́ ẹ tún bá mi tẹ yes pé ẹ ń gbọ́ ohùn mi. yóò dára fún wa láàárọ̀ yìí lórúkọ Jésù a ó sì rí àánú gbà. ṣé sinimá àgbéléwò yìí ṣé ìtumọ̀ ẹ̀ yé gbogbo wa dáadáa? ṣé ìtumọ̀ ẹ̀ ṣó yé wa dáadáa? ṣá ti rí ẹrù tó wà nínú ayé ọmọkùnrin yìí, ẹrù tí ẹ̀mí òkùnkùn ń dì pẹ̀lú rẹ̀ wọnú ọdún tuntun, ẹ̀mí ìrẹ̀wẹ̀sì nínú àdúrà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ò fi lè gba àdúrà mọ́. Ó yẹ ẹja sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ẹ̀mí tó ń bá mi bẹ̀rẹ̀ ìrìn àjò tí ò ní jẹ́ ìrìn àjò rere pẹ̀lú Ọlọ́run, tí ò ní jẹ́ kí n ráàánú gbà, ẹ̀yin ogun ọ̀run ó yẹ fi iná pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run o, ẹ̀mí mímọ́ aláṣẹ láyé àti ọ̀run ó yẹ pín wa níyà. Ó yẹ pín wa níyà gbogbo ẹ̀mí ìrẹ̀wẹ̀sì nínú àdúrà, nínú ohun gbogbo lórúkọ Jésù. Ẹni tí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ẹ wò ó di ẹrù, ó di ìrẹ̀wẹ̀sì, ó fi ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, ó fi ìjákulẹ̀, àìní, àìsàn, àmúbọ́, ìdádúró, ìró ìbònújẹ́, ó dì mẹ́rù mọ́ ìrìn àjò rẹ̀. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa gbà mí, ẹ̀mí mímọ́ gbà mí, ayérayé gbà mí. Ẹni tí irú ẹrù yìí bá wà nínú ayé rẹ̀ tó bá ń bá Ọlọ́run rìnrìn àjò yóò rẹ̀wẹ̀sì. Ó làwọn tẹ́ ń rí tó jẹ́ pé wọ́n bá gbàdúrà oṣù méjì wọn ó rẹ̀wẹ̀sì. Ó yẹ sọ fún Ọlọ́run pé ìwọ ẹ̀mí ìrẹ̀wẹ̀sì nínú ayé mi ó yá jáde fàyè mi sílẹ̀. Ìwọ ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ó yá fàyè mi sílẹ̀ lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí kẹ́mí tí ẹ̀mí orí burúkú dì sínú ayé mi, gbogbo ẹrù kẹ́rù tó dì sínú ìdílé mi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé o, ọba tó pọ̀ nípa àti agbára, ó yá fi ayé mi sílẹ̀. Gbogbo ẹrù kẹ́rù nínú ayé mi ó yá fi ayé mi sílẹ̀ pẹ̀lú ọwọ́ agbára iná. Gbogbo ẹrù tí ò ní jẹ́ kí n bá Ọlọ́run pàdé, gbogbo ẹrù tó fẹ́ mú omijé àti ẹkún wọnú ayé mi, Olúwa pín wa níyà. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa gbà mí, ẹ̀mí mímọ́ gbà mí, ayérayé gbà mí, ọba àwọn ọba gbà mí. Ó yẹ ẹjá gbàdúrà. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ó yẹ ẹ máa fi bú, ẹ máa fi bú, ẹ máa fi bú, ẹ máa fi bú. Àwọn ẹ̀mí ìlọ́lọ́run fẹ́ ká fi bú lónìí. Torí ẹni tí àwọn ẹ̀mí burúkú yìí bá wà nínú ayé rẹ̀ kì í lè dá gbàdúrà. Ẹ̀rí irú wọn ni wọ́n bẹ̀rẹ̀ àdúrà láàrin ìṣẹ́jú kan. Ìmọ̀ wò tó kù bí mo bá dé lónìí lọ́la. Ọ̀la ó lè mọ̀ rántí padà sí díẹ̀ mọ́. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ni Sátánì ló máa ń dì sínú ayé ènìyàn. Ẹ wo ẹ̀mí burúkú yìí, ó ń bá ọmọ yìí rìnrìn àjò, ó ń bá ọmọkùnrin yìí, ó bá rìnrìn àjò. Bó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọdún, ẹ̀mí yóò bá bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́dún. Olúwa gbogbo ẹ̀mí kẹ́mi tó ń bá mi bẹ̀rẹ̀ ìrìn àjò, tó bá mi wọnú ọdún tuntun pẹ̀lú ìdààmú, Olúwa pẹ̀lú ìrẹ̀wẹ̀sì, Olúwa ó yá pín wa níyà lónìí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ pín wa níyà. Ẹ pariwo Jésù mọ̀mọ́, ó yẹ ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa gbogbo ẹ̀mí ìrẹ̀wẹ̀sì nínú ayé mi, ẹgbẹ́ ẹ̀mí ìrẹ̀wẹ̀sì nínú ayé ọmọ mi, ẹ̀mí mímọ́ pín wa níyà.
ó yá pín wa níyà, ẹ̀mí mímọ́ pín wa níyà, gbogbo ẹrù ìrẹ̀wẹ̀sì nínú ayé mi ó yá fi iná tì dànù ní orúkọ Jésù. ẹ̀yin ogun ọ̀run ó yá máa palẹ̀ mọ́, ẹ 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 máa palẹ̀ mọ́. Ó yẹ ẹja gbàdúrà pé Olúwa gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, àdúrà ẹlẹ́ẹ̀kejì rèé, gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ayé nínú ayé mi èyí tí ò ní jẹ́ rí ẹ̀bùn gbà ní ọwọ́ Ọlọ́run láàrin ọjọ́ méje yìí, Olúwa fi iná tì dànù. ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ pé wa níyà, ẹja gbàdúrà mọ̀mọ́, ẹgbẹ́ ẹ̀mí ìfẹ́kúfẹ̀ẹ́ ayé ni òun lógun tó jù nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ó ní ogun tí Sátánì ń lò jù nínú ayé yìí. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ blọ́gà níta, ìfẹ́kúfẹ̀ẹ́ ayé ni gbogbo wọn ń sọ, ntí Ọlọ́run lòdì sí, àwọn tí ò yẹ kéèyàn máa tẹ́tí sí, ó ní gbogbo wọn ń sọ. ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, Sátánì dì sínú ẹrù àwọn ènìyàn láti má jẹ́ wọn rí ìbùkún gbà ní ọwọ́ Ọlọ́run. ẹlòmíràn rò pé inú òun dùn lónìí, ṣùgbọ́n kò mọ̀ pé ọjọ́ alẹ́ ni kò mọ̀ pé ẹrù kan wà tí a dì í lẹ̀ fún oníjọba ọ̀run. ó tó ní réèyàn gbèrú ọ́, ó jẹ́ tètè sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ẹrù kẹrù nínú ayé mi, ẹrù ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, Olúwa fi iná pín wa níyà, ẹ̀mí mímọ́ pín wa níyà, ẹ̀mí mímọ́ pín wa níyà. ìfẹ́kúfẹ̀ẹ́ ayé ni àgbèrè, ìfẹ́kúfẹ̀ẹ́ ayé ni ọtí mímu, ìfẹ́kúfẹ̀ẹ́ ayé ni ìrédìí òru, ìfẹ́kúfẹ̀ẹ́ ayé ni gbogbo tí Ọlọ́run lòdì sí tó bá wa sọ láti ìbẹ̀rẹ̀ àdúrà yìí. ohun gbogbo náà ni ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, kò sì lè wà nínú ayé èèyàn kéèyàn rí ẹ̀bùn gbà ní ọwọ́ Ọlọ́run. ẹ pariwo Jésù, gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ayé lórúkọ Jésù, ẹ̀mí wọn fi iná tì dànù. gbogbo ìwòkuwò lórí Facebook, gbogbo ìwòkuwò lórí Instagram, ìfẹ́kúfẹ̀ẹ́ ayé ni Ọlọ́run lòdì sí, Olúwa fi iná tì dànù nínú ayé mi. ẹjẹ́ sòótọ́ àfiwọ́ tó o bá wo orí Facebook àbórí Instagram, ìfúnbó jẹ́ wòlíì Ọlọ́run, tó bá ti ṣí báyìí tó wò ó lè stroll within 2-3 minutes kó tó rí ìfẹ́kúfẹ̀ẹ́ ayé bá pàdé níbẹ̀. ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run lòdì sí. Olúwa ẹrù burúkú ni, Olúwa mú kúrò nínú ayé mi, mú kúrò ní èmi máa blọ́ọ̀kù wọn ni, bá ti rí báyìí máa blọ́ọ̀kù wọn lẹ́sẹ̀kẹsẹ̀. ó sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo tó jẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ayé tó lè mú mi kùnà, Olúwa tó lè mú mi kí n má rí ìbùkún gbà lọ́wọ́ rẹ, Olúwa pé wa níyà. ẹ̀yin ogun ọ̀run ó yẹ pé wa níyà, gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ayé ó yẹ pé wa níyà. ó yẹ àdúrà ẹlẹ́ẹ̀kẹta rèé, ní orúkọ, ó yá pariwo pé ní orúkọ Jésù gbogbo ìwọ ẹrù ìjákulẹ̀ ó yá jáde lára mi. ẹrù ìjákulẹ̀ ayé ó yá fayé ọmọ mi sílẹ̀. ẹrù burúkú tó ń dí ẹrù ìbùkún Ọlọ́run lọ́wọ́ nínú ayé mi, ẹrù burúkú tó ń dí oore Ọlọ́run lọ́wọ́ nínú ayé mi, ó yá jáde nínú ìdílé mi ní orúkọ Jésù, jáde nínú ayé mi ní orúkọ Jésù. ó lórúkọ Jésù ó yá jáde, ó yá jáde, ó yá jáde, ó yá. abẹ́ ìrádúró ẹrù tí ẹ̀mí òkùnkùn dì sínú ayé ọmọkùnrin, wọ́n sì fẹ́ bá wọnú ọdún tuntun. ìwọ náà ọdún tuntun Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ẹ gbọ́ pé Ọlọ́run sọ pé new beginning ó fẹ́ ṣẹlẹ̀ nínú ayé rẹ. ẹrù burúkú wo ló tún fẹ́ bọ́ rìnrìn àjò yìí? ó yá gbàdúrà kí iná ọ̀run pín yín níyà, gbàdúrà kí iná ọ̀run jó dànù, gbàdúrà kí iná ọ̀run jó dànù. gbogbo ẹrù ìjákulẹ̀ nínú ayé mi àti ọkọ mi, ẹrù ìjákulẹ̀ nínú ayé mi àti àwọn ọmọ mi, Olúwa fi iná pín wa níyà. ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ pín wa níyà, ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ pín wa níyà, ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ pín wa níyà. ẹ gbàdúrà ọmọ Ọlọ́run, ẹjá gbàdúrà yìí, ẹjá ké pe Ọlọ́run pé Olúwa pín wa níyà. ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ pín wa níyà, ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ pín wa níyà, ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ pín wa níyà, ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ pín wa níyà. gbogbo ẹrù burúkú nínú ayé mi ó yẹ pín wa níyà, ó yẹ pín wa níyà, ó yẹ pín wa níyà. ẹrù ìjákulẹ̀ ó yá fayé mi sílẹ̀, ẹrù ìjákulẹ̀, ẹrù àìṣedédé ó yá fayé mi sílẹ̀, ẹrù ìparun ó yá fayé mi sílẹ̀, ó yá fayé mi sílẹ̀, ó yá fayé mi sílẹ̀ ní orúkọ Jésù. ẹrù burúkú ìfayé rẹ sílẹ̀. ó yẹ já gbàdúrà pé Olúwa gbogbo ẹrù àìní nínú ayé mi àti ìdílé mi, gbogbo ẹrù àìní lórí iṣẹ́ mi, lórí òwò mi, èèyàn ó máa ṣiṣẹ́ bí erin, wọ́n jẹ́ ó máa jẹ̀jẹ̀ ìlírí, àìní ni. ó yá sọ fún Ọlọ́run pé Olúwa ó yá kó fi ayé mi sílẹ̀ lónìí. gbogbo ẹrù àìní ó yá fi ayé mi sílẹ̀ lónìí. gbogbo ẹrù àìní ó yá fi ayé mi sílẹ̀ lónìí. ó yá fi ayé mi sílẹ̀ lónìí. ó yá fi ayé mi sílẹ̀ lónìí. tí a bá fura nínú fídíò àgbéléwò yìí, kí ni Sátánì fi ń bá ọmọkùnrin yìí jà gan? kí ló fi ń bá jà láti ọjọ́ tó ti pẹ́? ó ní ẹ̀mí àìgbọràn, ẹ̀mí àìgbọràn, ẹ̀mí àìgbọràn. ó takò ẹ̀mí Ọlọ́run yìí pé bàbá ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ni, ẹ̀fín ilẹ̀ ẹja àjọ máa rìnrìn àjò yìí. bàbá yìí ni àlè continue, ó ní já máa lọ, ọ̀rẹ́ mi ni, ó ní èrò rere sí mi. bàbá yìí ní rárá, ọkùnrin yóò lè bọ́ rìnrìn àjò, ṣùgbọ́n ẹ̀mí àìgbọràn bó ṣe ń bá ìwọ náà jagun lónìí. ẹ jẹ́ á gbàdúrà ẹ̀mí tí ò jẹ́ kí n gbọ́ràn,
tó fa ogun àìní, tó fa ogun ìrẹ̀wẹ̀sì, tó fa ogun ìjákulẹ̀ sínú ayé mi, tó ń fẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ayé sínú ayé mi, olúwa pín wa níyà, tú àṣírí rẹ̀ fún mi lónìí. Olúwa ẹ̀mí àìgbọràn yìí ó yá sọ́dọ̀kú nínú ayé mi, sọ́dọ̀kú nínú ayé mi. Ó yẹ já képe Jésù ní ìgbà mẹ́ta. Àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀, àìsàn, ẹrù àìsàn nínú ayé mi ó yá jáde nínú ayé mi, ẹrù àìsàn nínú ayé ọmọ mi ó yá jáde, ẹrù àìsàn tó ń fa ikú òjijì, ẹrù àìsàn ẹlòmíì àti January báyìí ni ó ti bẹ̀rẹ̀ àìsàn December, àti January báyìí ni ó ti bẹ̀rẹ̀ orí lónìí, ẹsẹ̀ lọ́la, inú rírun lọ́tùnla, ara ríro láti January di December, nítorí pé ẹrù àìsàn ni ìní Sátánì gbé sínú ayé rẹ̀. Ó yá pariwo Jésù, ìwọ ẹrù àìsàn ó yá jáde lára mi, ẹrù àìsàn jáde lára mi, ẹrù àìsàn jáde nínú ayé mi, nínú ilé mi, ẹrù àìsàn ó yá jáde, 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 ẹrù àìsàn ó yá jáde nínú ayé mi, nínú ayé ọmọ mi, ẹrù àìsàn yóò jáde. Ó yẹ gbàdúrà, àdúrà ẹlẹ́ẹ̀kẹfà rèé, Olúwa ogun àmúbọ́, gbogbo ẹrù àmúbọ́. Ó ní bó bá lọ ṣe interview, wọ́n nínú àwọn tó lọ ṣe interview wọ́n gan ló gúdù jù, ló perfect jù, ṣùgbọ́n wọn ò ní fún ọ ẹni tí ò da tó ọ, tí ò ní certificate tó ọ, tí ò ní experience tó ọ, òní wọn ó sì gbé fún, nítorí pé ẹrù kan bẹ nínú ayé rẹ tí wọn náà ti gbàdúrà kọ́ lọ́run fi náà ti jáde ní ẹrù àmúbọ́. Olúwa ó yáyáyá, gbogbo ìwọ tó mú àmúbọ́ ọkọ, gbogbo ìwọ tó mú àmúbọ́ ọṣẹ́, gbogbo ìwọ tó mú àmúbọ́ ìyàwó, ó yẹ gbàdúrà pé Olúwa nínú ayé ọmọ mi, gbogbo ẹrù àmúbọ́ ó yẹ ẹ máa dòkú, gbogbo ẹrù àmúbọ́ ó yẹ ẹ máa dòkú, ó yẹ ẹrù àmúbọ́. Application visa tí wọ́n kọ, tí wọ́n reviews yẹ, ẹlòmíì kọ́ in tó bẹ́ẹ̀ ṣe kọ́ náà ló náà ṣe kọ́, wọ́n sì fún visa. Olúwa ṣùgbọ́n torí pé ẹrù kan wà nù ayé rẹ ni tí wọn náà ti gbàdúrà pé Ọlọ́run ó yá pín wa níyà, ó yá jáde lára mi, ẹrù àmúbọ́ ó yá jáde lára àwọn ọmọ mi ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ó yá jáde, 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 gbogbo ẹrù àmúbọ́ ó yá fàyè mi sílẹ̀, ó yá fàyè ọmọ mi sílẹ̀ ní orúkọ Jésù. Máa pariwo orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ tó fẹ́ gbà ọ́ là lónìí, Olúwa tó fẹ́ gbà ọ́ là lónìí ní orúkọ Jésù. Ó yá máa pariwo rẹ̀ pé ìwọ ẹrù àmúbọ́ fàyè mi sílẹ̀, ìwọ ẹrù àmúbọ́ fàyè ọmọ mi sílẹ̀, ìwọ ẹrù àmúbọ́ fàyè ọkọ mi sílẹ̀ ní orúkọ Jésù. Ẹlòmíì bó ṣe ń mú olóore ní bọ́mọ lọ́wọ́, bó ṣe ń mú aláàánú ní bọ́mọ lọ́wọ́, ó yá pariwo bó ṣe ń ní ọkọ ló ń bọ́mọ lọ́wọ́, nítorí pé ẹrù kan wà nínú ayé rẹ ni, ẹrù yìí ni ò tí ì gbiná, iná Ọlọ́run ò tí ì jó ni. Ó yá bẹ̀rẹ̀ sí pariwo pé iná Ọlọ́run, gbogbo ẹrù àmúbọ́ nínú ayé mi, iná Ọlọ́run bẹ̀rẹ̀ sí jó, 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 gbogbo ẹrù àmúbọ́ ó yá iná Ọlọ́run bẹ̀rẹ̀ sí jó, gbogbo ẹrù àmúbọ́ nínú ayé mi, ẹrù àmúbọ́ nínú ayé àwọn ọmọ mi, nínú ayé ọkọ mi, iná Ọlọ́run o, iná Ọlọ́run o, iná Ọlọ́run o bẹ̀rẹ̀ sí jó, iná Ọlọ́run o bẹ̀rẹ̀ sí jó, iná Ọlọ́run o bẹ̀rẹ̀ sí jó, gbogbo ẹrù àmúbọ́ ó yá máa gbàdúrà, máa gbàdúrà, máa gbàdúrà, máa gbàdúrà. Ìwọ ọmọ Ọlọ́run nínú ọjọ́ méje méje ó rẹ̀ wá lóòótọ́ láti gbìyànjú, ṣùgbọ́n máa gbàdúrà, gbàdúrà pẹ̀lú ọkàn rẹ, pẹ̀lú agbára rẹ pé Olúwa iná Ọlọ́run ó yá máa jó gbogbo ẹrù àmúbọ́ nínú ayé mi, àmúbọ́ tó gẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún. Olúwa ṣàánú mi, Olúwa wo ìgbà tí o ti pàdé aláàánú, I will help you, I will help you lásán ló ń gbọ́. Ó ti bọ́ kó tó wọ̀ tún kó tó wò sí, ó ti bọ́ wo iye ìgbà tó ti gbọ́kàn pé ibi iṣẹ́ mo gbọ́dọ̀ gba promotion níbi iṣẹ́, kó tó wọ̀ tún wò sí wọ́n ti fún àwọn tó kù títí ẹ ó gbì. Olúwa gbà mí, gbà mí, gbà mí, gbà mí, gbà mí, gbà mí, rán aláàánú sí mi. Ẹ wò ó, ẹ jẹ́ n fi ohun ayé yìí ṣàkàwé fún yín. Ṣé bẹ́ẹ̀ gbọ́ nígbà tí Tinubu sọ pé Buhari ṣẹ̀ kínní ó lulẹ̀, ó ṣẹ̀ kejì ó lulẹ̀, ó ṣẹ̀ kẹta ó lulẹ̀. Mo wá lọ bá a pé aláàánú ni Tinubu jẹ́ fún pé ó yá mo wá lọ bá pé ó wọlé lásẹ̀ yìí. Ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa aláàánú tí ò ní jẹ́ má mú bọ́ ohun rere mọ́, Olúwa tì sínú ayé mi. Àbẹ́ ẹ̀gbọ́n ni nígbà tí Tinubu sọ pé ó ṣẹ̀ kínní ó lulẹ̀, ó ṣẹ̀ kejì ó lulẹ̀, ó ṣẹ̀ kẹta ó lulẹ̀. Aláàánú wa dìde, aláàánú wa dìde fún. Ìwọ náà sọ fún Olúwa pé Olúwa aláàánú dìde fún mi níbi mo ti ní ìdí ìrànlọ́wọ́ rẹ. Olúwa aláàánú dìde fún mi, ẹ̀mí mọ́ gbé aláàánú dìde. Mi ò gbọ́dọ̀ má mú bọ́ nínú ayé mọ́, nínú ayé yìí Olúwa ọmọ mi ò gbọ́dọ̀ má mú bọ́ mọ́, àmúbọ̀ ọkọ mi ò gbọ́dọ̀ mú mọ́. Olúwa ṣàánú mi. Àwọn tó ń ṣẹlẹ̀ nínú ayé èmi máa ń fi bọ́ Ọlọ́run sọ̀rọ̀, mo máa ń fi bọ́ Ọlọ́run rìn ni, mo máa ń wà nínú ẹ̀mí pẹ̀lú ẹ̀ pé lóòótọ́ ó ṣẹ̀ kínní kò wọlé ó lulẹ̀, ó ṣẹ̀ kejì kò wọlé ó lulẹ̀, ó ṣẹ̀ kẹta kò wọlé ó lulẹ̀. Tinubu wá ronú kan pé jẹ́ ń lọ ran ọmọkùnrin yìí lọ́wọ́. Ó yá ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa aláàánú tí ó ràn mí lọ́wọ́, Olúwa gbé dìde. Aláàánú tí ó ràn mí lọ́wọ́, tí ó ràn ìdílé mi lọ́wọ́, tí ó ràn ọkọ mi lọ́wọ́, tí ọkọ mi ò fi ní ṣubú mọ́, tí ò fi ní mú àmúbọ́ mọ́, tí èmi náà ò fi ní mú àmúbọ́ mọ́. Olúwa gbé dìde, 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 Olúwa gbé dìde. Ìwọ náà wọ ọdún tó ti lóyún, oníkíní ó lulẹ̀, olúkejì ó lulẹ̀, ìkẹta ó lulẹ̀, ìkẹrin ó lulẹ̀.
bẹ̀ nítorí pé ò tí ì rí olùrànlọ́wọ́ kan ni tí ó mú àmúbọ́ kúrò nínú ayé rẹ, àmúbọ́ oyún, àmúbọ́ ọkọ, àmúbọ́ iṣẹ́. Ó yá gbàdúrà pé Olúwa ogun àmúbọ́ yìí ó tó gẹ́ nínú ayé mi, ogun yìí ń le jù. Ẹ jẹ́ gbàdúrà lórí ẹ̀kọ́ Ọlọ́run ṣẹ fún wa. Ogun àmúbọ́ ó le jù nínú ayé ènìyàn, wọ́n máa ń fi pọ́n èèyàn ní ojú ni, ìpọ́njú ni kéèyàn máa mú ohun rere bọ́. Ó yá lórúkọ Jésù, mi ò fẹ́ mọ́ nínú ayé mi, mi ò fẹ́ mọ́. Iná máa jó gbogbo ẹrù àmúbọ́, iná máa jó iná ọ̀run, ó yẹ máa jó gbogbo ẹrù àmúbọ́, gbogbo ẹrù kéèyàn máa ṣeré, iná ọ̀run ó yẹ máa jó gbogbo ìwọ tó wà lábẹ́ òrìn, gbogbo ẹrù àmúbọ́ nínú ayé rẹ, iná ọ̀run jó dànù. Àmúbọ́ ọkọ, àmúbọ́ aya, iná ọ̀run jó dànù. Àmúbọ́ iṣẹ́, àmúbọ́ aláàánú, iná ọ̀run jó dànù ní orúkọ Jésù. Iná ọ̀run jó dànù. Gbogbo ẹrù àmúbọ́ èyí tá a dì tó fi lè rìn nílẹ̀, tó fi lè bọ́ lọ́rùn rìn, iná ọ̀run kó máa jó, ó yẹ máa jó, iná ọ̀run máa jó gbogbo ẹrù àmúbọ́ lórí ayé rẹ, èyí tí ọ̀tá pinnu lórí ayé rẹ, lórúkọ Jésù. Gbogbo ẹrù àmúbọ́ èyí tó máa ń bọ̀ wọnú ọdún January, lórúkọ Jésù, tí ó bọ̀ di December, iná ọ̀run jó lónìí. Holy Ghost fire, máa pariwo Holy Ghost fire, máa pariwo Holy Ghost fire. Ó sọ̀kalẹ̀ sórí àwọn ẹrù àmúbọ̀ yìí. Ó yá Holy Ghost fire, ó yá sọ̀kalẹ̀ lórúkọ Jésù. Iná ọ̀run jó dànù. Ó yá number 7, ìdádúró rere. Ó yẹ kó o ti bẹ̀rẹ̀ sí so rere, ayé dá ọ dúró. Wọ́n mọ̀ pé bó o bá lọ́kọ ó bẹ̀rẹ̀ sí gbé ohun rere ṣe, wọ́n dá ọ dúró, wọn jẹ́ olọ́kọ. Wọ́n mọ̀ pé tó o bá bímọ ó bẹ̀rẹ̀ sí ra àánú gbà, ọmọ yìí ó bẹ̀rẹ̀ sí gbé orúkọ rẹ dìde, wọ́n ṣe ọ nínú wọn jẹ́ kó o lóyún. Ó yá sọ fún idán Ọlọ́run pé Olúwa gbogbo ẹrù ìdádúró nínú ayé mi, ó yá iná ọ̀run máa jó. Wọ́n dá iṣẹ́ rẹ dúró, wọ́n mọ̀ pé tíṣẹ́ rẹ bá ń tẹ̀síwájú, ìwọ náà ó máa donílé, ó máa donímọ́tò, ó máa ṣàánú àwọn ènìyàn lórúkọ Jésù. Gbogbo ogun ìdádúró nínú ayé ọmọ mi, nínú ayé ọkọ mi, iná ọ̀run máa jó. Gbogbo ogun ìdádúró nínú ayé mi, ẹlòmíì ìdádúró tó fi dádúró ní àìsàn náà fi dé ẹlòmíì dúró. Lórúkọ Jésù, ó yá pariwo iná ọ̀run máa jó, ó yá máa jó, iná ọ̀run máa jó. Gbogbo ẹrù ìdádúró ọmọ rẹ tó ń ṣìwàwù nítorí pé wọ́n di ẹrù ìdádúró sínú ayé rẹ ni, wọ́n mọ ibi tó ń lọ lọ́jọ́ iwájú, wọ́n wá fi ìwàkiwà wọ́n fi dá dúró sójú kan, ọmọ yìí wá ń ṣìwàwù, kò múnú rẹ dùn. Ó yá lórúkọ Jésù, iná ọ̀run máa pariwo iná ọ̀run máa jó. Gbogbo ẹrù ìdádúró nínú ayé ọkọ mi, nínú ìgbéyàwó mi, nínú ayé mi, ó yá iná ọ̀run máa jó. Ìgbéyàwó rẹ wo bó ṣe ń pọ̀ ọ́ lẹ́kún, wọ́n dá ìgbéyàwó rẹ dúró ni torí wọ́n mọ̀ pé ọjọ́ ọ̀la dára. Lórúkọ Jésù, tí ìdádúró yìí bá sì ti pẹ́ jù, ó lè tú ìgbéyàwó rẹ ká. Lórúkọ Jésù, tí ìdádúró yìí bá ti pẹ́ jù, ó lè tú ayé ọmọ yìí dá. Tí ìdádúró yìí bá ti pẹ́ jù, ó lè tú ayé rẹ dá. Ó yá pariwo iná ọ̀run sọ̀kalẹ̀, ó yá máa jó wọn, iná ọ̀run máa jó wọn. Físà tí wọ́n yẹ wọ́n fún ọ tí wọ́n fún ọ ìdádúró ni. Ó yá pariwo pé Olúwa gbogbo ẹrù ìdádúró tó dá físà mi dúró, tó dá ìwé ìgbélú mi dúró, iná ọ̀run ó yá máa jó wọn. Holy Ghost fire. Ẹnìkan fẹ́ gba ìtúsílẹ̀ lọ́wọ́ ẹrù ìdádúró, ẹnìkan fẹ́ gba ìtúsílẹ̀, ó yá Holy Ghost fire. Ó yá iná ọ̀run gbogbo ẹrù ìdádúró nínú ayé rẹ, iná ọ̀run jó. Ó yá sọ̀kalẹ̀, iná ìláyà, gbogbo ẹrù ìdádúró, ó yá iná ìláyà sọ̀kalẹ̀ sórí wọn, ó yá sọ̀kalẹ̀ sórí wọn, gbogbo ẹrù ìdádúró, ó yá nínú ayé mi, nínú ayé ọmọ mi, nínú ayé aya mi, nínú iṣẹ́ mi, nínú iṣẹ́ ọkọ mi, ó yá iná ọ̀run. Máa pariwo iná ọ̀run kó bẹ̀rẹ̀ sí jó wọn ní orúkọ Jésù. Number 8, nínú ẹrù mẹ́jọ tí ẹ̀mí òkùnkùn yìí dì nínú ayé ọmọkùnrin tó dá dúró, tó ń bá wọnú ọdún tuntun, ẹrù ìròyìn ìbànújẹ́. Ẹlòmíì ò gbọ́ ròyìn ayọ̀ rí lórí ọmọ rẹ̀, àfi kí wọ́n pè é lónìí, ọmọ yìí jalè lónìí, ọmọ yìí ṣe gbá lọ́la, ọkọ disappoint ẹ̀, ìwé ìgbélú ò bọ́ sí, disappointment lọ́tún lọ́sì, ọkọ ẹlòmíì kò fún níròyìn ayọ̀ rí, ìyàwó ẹlòmíì kò fún níròyìn ayọ̀ rí. Ó pariwo pé Olúwa
ìró ìbànújẹ́ o, ẹrù ìró ìbànújẹ́ nínú ayé mi ó yá pé iná ọ̀run sọ̀kalẹ̀, pé iná ọ̀run sọ̀kalẹ̀, ẹrù ìró ìbànújẹ́ nínú ayé mi ó yá iná ọ̀run sọ̀kalẹ̀ lórí àwọn ọmọ mi. Ẹlòmíì ní tí Sátánì dì sínú ayé ẹni pé kó máa gbúrò ìbànújẹ́. Lórúkọ Jésù gbogbo ìwà abiyamọ tó wà lábẹ́ ohùn yìí ò ní gbúrò ìbànújẹ́ lórí ọmọ rẹ. Lórúkọ Jésù ò ní gbúrò ìbànújẹ́ lórí ọmọ rẹ. Gbogbo ìwọ ìyàwó tó wà lábẹ́ ohùn yìí ò ní gbúrò ìbànújẹ́ lórí ayé lórí ọkọ rẹ. Gbogbo ìwọ ọkọ tó wà lábẹ́ ohùn yìí ò ní gbúrò ìbànújẹ́ lórí aya rẹ. Ní orúkọ Jésù olùgbàlà, ní orúkọ Jésù olùgbàlà, ìró ìbànújẹ́ ò ní gbọ́. Lórúkọ Jésù ò ní gbọ́. Lórúkọ Jésù ò ní gbọ́. Lórúkọ Jésù ò ní gbọ́. Lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ òkè àánú ìtúsílẹ̀ yìí ò ní gbúrò ìbànújẹ́. Ní orúkọ Jésù ò ní gbúrò ìbànújẹ́. 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 Ní orúkọ Jésù ò ní gbúrò ìbànújẹ́. Ó yá máa pariwo iná ọ̀run gbọ́dọ̀ jó. Iná ọ̀run gbọ́dọ̀ jó. Gbogbo àwọn ẹrù kẹrù iná ọ̀run gbọ́dọ̀ jó. Ó yá máa pariwo pé Olúwa iná ọ̀run tú mi sílẹ̀. Iná ọ̀run tú mi sílẹ̀ lọ́wọ́ ẹrù ìrẹ̀wẹ̀sì nínú ayé mi. Iná ọ̀run máa jó. Holy Ghost fire, 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 Holy Ghost fire. Ó yá máa pariwo iná ẹrù rẹ̀wẹ̀sì iná gbọ́dọ̀ jó. Ẹrù rẹ̀wẹ̀sì nínú ayé rẹ iná gbọ́dọ̀ jó. Ẹrù ìfẹ́kùfẹ́ ayé iná gbọ́dọ̀ jó. Ó yá iná gbọ́dọ̀ jó. Ó yá máa pariwo iná máa pariwo iná mímọ́ ó yá sọ̀kalẹ̀, iná mímọ́ ó yá sọ̀kalẹ̀, iná mímọ́ ó yá sọ̀kalẹ̀, iná mímọ́ ó yá sọ̀kalẹ̀. Gbogbo ẹrù burúkú ó yá máa pariwo iná mímọ́ ó yá sọ̀kalẹ̀, 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 ó yá sọ̀kalẹ̀. Ẹrù ìrẹ̀wẹ̀sì iná mímọ́ ó yá sọ̀kalẹ̀, ẹrù ìrẹ̀wẹ̀sì iná mímọ́ ó yá sọ̀kalẹ̀, ẹrù ìrẹ̀wẹ̀sì iná mímọ́ ó yá sọ̀kalẹ̀ lé wọn lórí. Iná mímọ́ máa jó wọn, iná mímọ́ máa jó wọn, iná mímọ́ máa jó wọn. Ẹrù ìrẹ̀wẹ̀sì ó yá iná máa jó wọn, 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 iná máa jó wọn. Ẹrù ìrẹ̀wẹ̀sì nínú ayé mi ó yá iná máa jó wọn. Ẹrù ìrẹ̀wẹ̀sì nínú ayé ọmọ mi iná máa jó wọn. Orúkọ Jésù iná máa jó wọn, iná máa jó wọn. Gbogbo ẹrù ìrẹ̀wẹ̀sì, gbogbo ẹrù ìfẹ́kùfẹ́ ayé iná máa jó wọn. Gbogbo ẹrù ìjákulẹ̀ iná máa jó wọn. Máa pariwo iná Ọlọ́run ẹ̀mọ́ ó yá máa sọ̀kalẹ̀, iná Ọlọ́run ẹ̀mọ́ ó yá máa sọ̀kalẹ̀. Iná wọnú mi lọ. Gbogbo ẹrù tá a gbé sínú mi, gbogbo ẹrù tá a gbé sínú mi ara mi, gbogbo ẹrù tá a gbé sínú ẹ̀jẹ̀ mi ó yá iná ọ̀run máa jó wa, ó yá iná ọ̀run máa jó wa. Gbogbo ẹrù tí ẹ̀mí òkùnkùn tó sọ̀kalẹ̀ sínú ilé mi iná ọ̀run máa jó wọn, iná ọ̀run máa jó wọn, iná ọ̀run máa jó wọn. Gbogbo ẹrù àìní iná ọ̀run máa jó wọn. Gbogbo ẹrù àìsàn iná ọ̀run máa jó wọn. Gbogbo ẹrù àmúbọ̀ iná ọ̀run máa jó wọn. Gbogbo ẹrù ìdádúró iná ọ̀run máa jó wọn. Gbogbo ẹrù ìró ìbànújẹ́ iná ọ̀run máa jó wọn, 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 iná ọ̀run máa jó wọn. Ní orúkọ Jésù ó yá iná ọ̀run máa jó wọn. Iná tí omi kì í pa, iná tí afẹ́fẹ́ kì í pa ó yá máa jó wọn. Gbogbo ẹrù ìbànújẹ́ nínú ìgbéyàwó mi ó yá iná máa jó wọn. Gbogbo ẹrù ìrẹ̀wẹ̀sì nínú ìgbéyàwó mi iná máa jó wọn. Gbogbo ẹrù ìfẹ́kùfẹ́ ayé iná máa jó wọn. Gbogbo ẹrù ìjákulẹ̀ iná máa jó wọn. Gbogbo ẹrù àìní iná máa jó wọn. Gbogbo ẹrù àìsàn iná máa jó wọn. Gbogbo ẹrù àmúbọ̀ iná máa jó wọn. Gbogbo ẹrù ìdádúró iná máa jó wọn. Gbogbo ẹrù ìbínú iná máa jó wọn. Ní orúkọ Jésù gbogbo ẹrù orí burúkú iná máa jó wọn, iná máa jó wọn, iná máa jó wọn. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn ní orúkọ Jésù iná ọ̀run jó wọn. Ní orúkọ Jésù iná ọ̀run jó wọn. Gbogbo ẹrù ìrẹ̀wẹ̀sì iná ọ̀run jó wọn. Gbogbo ẹrù ìfẹ́kùfẹ́ ayé iná ọ̀run jó wọn. Gbogbo ẹrù ìjákulẹ̀ iná ọ̀run jó wọn. Gbogbo ẹrù àìsàn iná ọ̀run jó wọn. Tí iná ọ̀run ò bá jó ẹrù ẹ̀bùn tí Ọlọ́run fẹ́ fún ọ ó lè di lọ́wọ́, ó lè gbá àwọn ẹ̀bùn òkùnkùn wọ́n lè gbá dànù lọ́wọ́ rẹ. Lórúkọ Jésù iná gbọ́dọ̀ jó wọn ni kí wọ́n di eérú. Iná gbọ́dọ̀ jó wọn kí wọ́n di eérú. Ní orúkọ Jésù iná jó wọn, iná jó wọn, iná jó wọn, iná jó wọn, iná jó wọn. Ní orúkọ Jésù iná jó wọn. Láti òní lọ ọ̀run gbé ohun tuntun sínú ayé rẹ, ọ̀run gbé ohun tuntun sínú ayé rẹ. Ohun tuntun bẹ̀rẹ̀ sí farahàn. Ìrìn àjò tó bọ́ lọ́rùn rè ní àárín ọjọ́ méje ohun tuntun gbọ́dọ̀ farahàn. Ní orúkọ Jésù ohun tuntun gbọ́dọ̀ farahàn. Gbogbo ẹrù burúkú ọ̀run fàtú lónìí tégbòtégbò, ọ̀run fàtú lónìí tégbòtégbò, ọ̀run fàtú lónìí. Gbogbo ẹrù burúkú tí èṣù gbìn sínú ayé rẹ lórúkọ Jésù iná ọ̀run jó wọn dànù, iná ọ̀run jó wọn dànù. Gbogbo ẹrù ìdánudúró sójú kan iná ọ̀run jó wọn dànù, iná ọ̀run jó wọn dànù, iná ọ̀run jó wọn dànù, iná ọ̀run jó wọn dànù. Àáké
ogun nínú ayé rẹ ó kán dànù lórúkọ Jésù. Àáké ogun òkùnkùn tí òkùnkùn fi ń ṣá ọ tó fi ń jagun tó fi ń kérora ní orúkọ Jésù, iná ọ̀run kán dànù lónìí. Iná ọ̀run jó àáké náà dànù. Àáké òkùnkùn lórúkọ Jésù, iná ọ̀run jó, iná ọ̀run jó, iná ọ̀run jó. Àáké òkùnkùn tí ayé fi ń ṣá ọ lọ́gbẹ́, iná ọ̀run jó ní orúkọ Jésù, iná ọ̀run jó. Àáké òkùnkùn tí ayé fi ń ṣá ọ lọ́gbẹ́, ó yá gbàdúrà. Ẹnìkan ló ní àdúrà yìí, gbàgbàgbà pé Olúwa, àáké òkùnkùn tí ẹ̀mí òkùnkùn fi ń ṣá mi lọ́gbẹ́, Olúwa ó yá máa kán dànù. Iná ọ̀run máa jó, iná ọ̀run máa jó, iná ọ̀run tú mi sílẹ̀. Àáké òkùnkùn, iná ọ̀run máa jó, 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 iná ọ̀run máa jó lórúkọ Jésù. Iná ọ̀run máa jó. Olúwa ó yá iná ọ̀run máa jó, iná ọ̀run máa jó, iná ọ̀run máa jó. Àìríná, iná ọ̀run máa jó. Àìríjẹ, iná ọ̀run máa jó. Ìjákulẹ̀, iná ọ̀run máa jó. Frustration, iná ọ̀run máa jó. Ó yá iná ọ̀run máa jó. Gbogbo àwọn ìránṣẹ́ òkùnkùn nínú ayé mi, iná ọ̀run ẹ máa jó wọn, 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 iná ọ̀run ẹ máa jó wọn. Gbogbo ogun tó farapamọ́, iná ọ̀run máa jó wọn. Gbogbo ogun tó farapamọ́, iná ọ̀run máa jó wọn. Gbogbo ogun tó farapamọ́ nínú ayé mi, nínú ìgbéyàwó mi, nínú ilé mi, iná ọ̀run máa jó wọn, 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 iná ọ̀run máa jó wọn. Àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ tó ń fa ogun sínú ayé mi, iná ọ̀run pín wa níyà, iná ọ̀run pín wa níyà, iná ọ̀run pín wa níyà. Ó yẹ ẹ gbàdúrà kí iná ọ̀run pín yín níyà, kí iná ọ̀run pín yín níyà, kí iná ọ̀run pín yín níyà. Àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ tó ń fa ogun sínú ayé ọmọ mi, iná ọ̀run pín wọn níyà, iná ọ̀run pín wọn níyà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọ̀run pín wọn níyà, ọ̀run pín wọn níyà, ọ̀run pín wọn níyà, ọ̀run pín wọn níyà. Gbogbo ogun lé bàbá mi, gbogbo ogun lé ìyá mi, lórúkọ Jésù àṣírí yín ó máa tú, lórúkọ Jésù àṣírí yín kó máa tú. Gbogbo ogun lé ọkọ mi, lórúkọ Jésù àṣírí yín kó máa tú. Gbogbo ogun tó ń jà mí látọwọ́ wòlíì, látọwọ́ àfà, látọwọ́ pásítọ̀, iná ọ̀run kó máa jó wọn. Àti wòlíì àti pásítọ̀ àti ẹnikẹ́ni tó ń gbógun tì mí, tó ń gbógun ti iṣẹ́ ìránṣẹ́ mi, tó ń gbógun ti àwọn ọmọ mi, lórúkọ Jésù Kristi ó yá iná ọ̀run o, iná ọ̀run o. Ìràwé kì í bọ́ sójú omi kó ní ìsinmi. Gbogbo wòlíì kí wòlíì, gbogbo pásítọ̀ kí pásítọ̀, gbogbo àfà tó bá ṣiṣẹ́ òdì lórí ayé mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórí ayé ìwọ tó ń gbóhùn mi, lórúkọ Jésù iná ọ̀run kó máa jó wọn, iná ọ̀run kó máa jó wọn, iná ọ̀run. Àdàbí tí n bá robi sí ẹnìkankan, àdàbí tí n bá robi tàbí tí mo lo àsìkí ẹnìkankan, àdàbí tí n bá tọrọ lọ́wọ́ òkùnkùn ní orúkọ Jésù, ṣùgbọ́n tí mi ò bá ro ibi sí ẹnìkankan, ẹnikẹ́ni tó bá robi sí mi, tó gbójú sókè, tó lé òun ní alágbára ayé, mo pa á láṣẹ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, lórúkọ Jésù idà ìdájọ́ Ọlọ́run ó yá kó bọ́ sórí rẹ̀, idà ìdájọ́ Ọlọ́run ó yá kó bọ́ sórí rẹ̀, idà ìdájọ́ Ọlọ́run ó yá kó bọ́ sórí rẹ̀, idà ìdájọ́ Ọlọ́run ó yá kó bọ́ sórí rẹ̀, idà ìdájọ́ Ọlọ́run ó yá kó bọ́ sórí rẹ̀. Ògo ni fún ọ bàbá, ògo ni fún ọ bàbá, ògo ni fún ọ bàbá, ògo ni fún ọ bàbá. Ó ní bí ewé bá bọ́ lára igi, ewé máa gbẹ ni. Ó ní gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun tì ọ́, tó dìde ogun ti iṣẹ́ ìránṣẹ́ mi, lórúkọ Jésù ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí gbẹ, omi ara wọn kó bẹ̀rẹ̀ sí gbẹ, ẹ̀jẹ̀ ara wọn kó bẹ̀rẹ̀ sí gbẹ ní orúkọ Jésù. Tó bá jẹ́ pé ikú rẹ̀ ó ní ó fún ọ ní ìsinmi, lórúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí gbẹ, lórúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí gbẹ, ó yá kó bẹ̀rẹ̀ sí gbẹ, ó yá kó bẹ̀rẹ̀ sí gbẹ, ó yá kó bẹ̀rẹ̀ sí gbẹ ní orúkọ Jésù. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Bó ṣe ń bá Ọlọ́run rìn àjò yìí, ẹ̀bùn tó fẹ́ pín nínú ìrìn àjò yìí, lórúkọ Jésù ó rí gbà, ó ní kú sọ́nà bí èéfín o, ó rí ẹ̀bùn yìí gbà, àti ìwọ àti ìdílé rẹ, ẹ ó rí ẹ̀bùn yìí gbà ní orúkọ Jésù olùgbàlà, ẹ ó rí ẹ̀bùn yìí gbà. Ẹ ò ní kú sọ́nà bí èéfín ní orúkọ Jésù. Ọjọ́ méje yìí kò ní sú wa, kò ní rẹ̀ wá, ẹ̀mí ìrẹ̀wẹ̀sì kò ní borí wa ní orúkọ Jésù. Gbogbo ẹrù ọ̀ràn ọ̀run gbọ́ jóná lónìí o ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí hallelujah sí ọba àwọn ọba, ẹ jẹ́ yin Ọlọ́run lógo, ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àṣírí ogun tí Ọlọ́run tú nínú ayé mi àti ẹ lónìí. Pé Olúwa mo dúpẹ́ o, ẹ̀mí mímọ́ mo dúpẹ́ o, Olúwa ọba àwọn ọba mo forí balẹ̀ fún ọ fún ìtúsílẹ̀ tòní. Olúwa o ṣé o, ó ti ṣèlérí, ó lóun fẹ́ pín ẹ̀bùn fún wa, ó ti sọ àkọ́rí ìrìn àjò ọjọ́ méje yìí tó fẹ́ mú wa rìn, ó lóun fẹ́ pín ẹ̀bùn ni. Ọlọ́run lóun fẹ́ pín ẹ̀bùn, èmi àti ẹ ó sì rí tiwa gbà, èmi ò rí tèmi gbà o. Ó wá fọwọ́ sí àyà rẹ pé èmi Adérẹ̀mí, èmi ò rí tèmi gbà. Ìwọ náà dárúkọ rẹ ni, bó bá sì fẹ́ràn mi bá ń dárúkọ mi. Ẹ̀bùn tí Ọlọ́run fẹ́ pín ní àárín ọjọ́ méje yìí, èmi Adérẹ̀mí o, èmi ò rí tèmi gbà o.
ó yẹ bá ń dárúkọ mi, mo mọ̀ pé ẹ̀yin màmá mi fẹ́ràn mi gan, ẹ̀yin àǹtí mi àti bọ̀dá mi fẹ́ràn mi, ẹ bá ń dárúkọ mi pé èmi Adérẹ̀mí o, ìrìn àjò ọjọ́ méje yìí o, Adérẹ̀mí ó rí tiẹ̀ gbà o lórúkọ Jésù, ó rí tiẹ̀ gbà o lórúkọ Jésù, ó rí tiẹ̀ gbà o. Gbogbo ìwọ tó wà lábẹ́ òhìn ẹ ò rí tiyín gbà ní orúkọ Jésù. A máa wù mí kí n máa dárúkọ, ṣùgbọ́n àwọn orúkọ kan wà ńbẹ̀ tí ó le fún mi láti dárúkọ. Ìbá máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín, ṣùgbọ́n bí n bá dárúkọ ẹnìkan tí mi ò dá tẹnìkan ó lè mú jà wá. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ òhìn, bí ẹ ṣe ń kọ́mẹ̀ǹtì, bí ẹ ṣe ń fi ọwọ́ yín kọ́mẹ̀ǹtì, ọwọ́ tẹ́ fi ń kọ́mẹ̀ǹtì lórúkọ Jésù, ẹ ó fi rí ẹ̀bùn rere gbà nínú ìrìn àjò ọjọ́ méje. A ó jọ jẹ́rìí sí agbára Ọlọ́run ní orúkọ Jésù. Ẹ ó rí ẹ̀bùn gbà ní ọwọ́ Ọlọ́run. Èṣù ò ní gbádànù mọ́ yín lọ́wọ́, ogun ayé ò ní gbádànù, ẹ̀mí ìbínú ò ní gbádànù lórúkọ Jésù. Ọkọ ò ní gbádànù, aya ò ní gbádànù, oṣoolé bàbá ò ní gbádànù, àjẹ́ ilé ìyá ò ní gbádànù ní orúkọ Jésù. Ogun ọjọ́ pípẹ́ ò ní gbádànù. Ẹ rí ẹ̀bùn gbà lórúkọ Jésù. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ni. Gbogbo ìwọ tó ń kọ́mẹ̀ǹtì, ó yẹ láti òní lọ ó yá bẹ̀rẹ̀ sí gba ẹ̀bùn. Ọwọ́ tó fi ń kọ́mẹ̀ǹtì, ọwọ́ ló ń lò kì í ṣẹṣẹ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo sì na ọwọ́ náà sínú ayé rẹ lónìí. Ó gba ẹ̀bùn. Ọwọ́ tó fi ń táìpì, ó yá fi gba ẹ̀bùn rere ní orúkọ Jésù. Ẹ̀bùn kan lèèyàn gbà tí ìṣẹ́ kúrò nínú ayé ènìyàn lórúkọ Jésù. Ẹ̀bùn kan lèèyàn gbà tí ẹkún kúrò nínú ayé ènìyàn, ó yá lórúkọ Jésù, ó yá gba ẹ̀bùn. Ẹ̀bùn kan lèèyàn gbà tí àìsàn fi ayé ènìyàn sílẹ̀, ó yá lórúkọ Jésù, ó yá gba ẹ̀bùn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwọ tó wà lábẹ́ òhìn tó ń wá ọkọ, ìwọ ọmọbìnrin, ó yá gba ẹ̀bùn ọkọ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, tá a bá ka ọmọ lórí òkè àánú pé Ọlọ́run fún wa lọ́mọ láàrin ọdún méjì tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí, a ti ní ọmọ bíi 10. Àwọn kan sì tún wà nípò oyún báyìí tí wọ́n ti lóyún báyìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwọ tí ò ń wá ọmọ tó wà lábẹ́ òhìn, bó ṣe fi ọwọ́ rẹ kọ́mẹ̀ǹtì, ó fi ọwọ́ ìgbé ọmọ jó lórúkọ Jésù. Àná fi ọwọ́ tiẹ̀ náà gbé ọmọ jó, ó fi ọwọ́ rẹ gbé ọmọ jó. Gbogbo àwọn tọ́lọ́run dá lóhùn lórí òkè àánú ìtúsílẹ̀ yìí, wọ́n fi ọwọ́ wọn gbé ọmọ jó, wọ́n sì ń gbé ọmọ náà jó dòní. Ikú ò pa mọ́ wọn lọ́wọ́, àìsàn ò gbà lọ́wọ́ wọn lórúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ òhìn, ìwọ náà ó fi ọwọ́ rẹ gbé ọmọ jó. Àwọn ẹ̀mí yẹn lọ́nà ti ṣègbéyàwó tán ti lọ́kọ, ẹni tí ìyáálé ìyá wọn ti ẹ̀ fi ilé ọmọ rẹ̀ tó fi dájọ́ pé wọ́n ní lọ́kọ wọn ní bímọ, ó ti lọ́kọ ó ti bímọ lórúkọ Jésù Kristi. Agbára tó ṣe tiẹ̀ ni yóò yanjú tiẹ̀ náà lórí ní orúkọ Jésù. Ọmọbìnrin tó ó ní Canada ló wà, ó ní òun ti lé ní 45 years, ọ̀rẹ́ òun ló ní kó ń join program. A sì jọ gbàdúrà láàrin oṣù 3, ilẹ̀kùn àánú sì ṣí fún. Ó ní dádì pásítọ̀ mi ní Ọlọ́run ṣe bó ń sọ̀rọ̀ kó òun ó connect òun pẹ̀lú ọmọkùnrin kan. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, aláàánú tó ní ìdí lórúkọ Jésù, ọ̀run yóò rán sí ọ. Ọlọ́run ní kí ọ nílọ̀ pé ìwọ ló ń pariwo, ìwọ ẹni náà mọ mẹ́sẹ̀gì o, ìwọ ló ń pariwo ọkọ mi mọ̀ bọ̀, ọkọ mi mọ̀ bọ̀, ọkọ rẹ Ọlọ́run ló ti dọ́dọ̀ rẹ, ó ní òkè ìsára o. Ẹni náà tó ní mẹ́sẹ̀gì ti mọ̀, Ọlọ́run ní òkè ìsára o. Yóò dára fún wa lórúkọ Jésù. Kábíyèsí rẹ̀ Olódùmarè, ó ní òkè ìsára o. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ẹ̀bùn yìí ó rí gbà lórúkọ Jésù. Màmá ò tí ì rẹ́bù gbà rí lórí ọmọ rẹ, láti òní ló yá bẹ̀rẹ̀ sí gbẹ̀bùn. Ọmọ a máa gbọ̀nṣẹ́ àti ìyàdànù láyé ènìyàn. Ìyá mi kò wọ pléènì rí láyé, ipasẹ̀ ọmọ ló fi wọ pléènì, ó lọ káàkiri. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo pa á láṣẹ gbogbo ìwọ ìyá tó wà lábẹ́ ọmọ yìí, ọmọ rẹ ó bẹ̀rẹ̀ sí gbọ̀n ẹkún àti òṣì dànù lára rẹ lórúkọ Jésù. Ọmọ rẹ ó bẹ̀rẹ̀ sí gbọ̀n ẹkún àti òṣì dànù lára rẹ ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ògo ọmọ tí mò ń wò yìí lórúkọ Jésù, ògo náà bẹ̀rẹ̀ sí búyọ káàkiri àgbáyé. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ẹni tí yóò ran ògo ọmọ yìí lọ́wọ́ lórúkọ Jésù lónìí, ó yá kó pàdé ẹ̀ lórúkọ Jésù, ó yá kó ọmọ yìí ó pàdé ẹ̀. Ọlọ́run àánú, ọba tó pọ̀ ní ipá àti agbára, ọba tí ń jẹ́ èmi ni, ẹni tí ó ran ọmọ yìí lọ́wọ́ tí ògo rẹ̀ ó fi tàn káàkiri gbogbo àgbáyé. Lórúkọ Jésù, màlíkà báyìí àṣẹ ọ̀run gorí ẹ̀, ó yá lórúkọ Jésù, ògo náà kó bẹ̀rẹ̀ sí tàn. Aláàánú kó wá ọmọ náà rí ní orúkọ Jésù. Lórúkọ Bàbá, lórúkọ Ọmọ, mo sọ ọ̀rọ̀ àṣẹ ni. Ìwọ tó wà lórí àìsàn, lórí ipò àìsàn yìí, ó bá jẹ́ pé Ọlọ́run àánú, ọmọbìnrin ó ní ọdún méje dádì ni mo ti wà lórí àìsàn, wọ́n rù mí wálé láti London. Ó ní mo ti lo oríṣiríṣi nǹkan, mo dádì mo mu ẹ̀jẹ̀ màálù,
mo fi ẹ̀jẹ̀ màálù pa gbogbo ara mi, àṣì omi àti anointing oil ni ó wò mí sàn. Olúwa, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí tó ń ṣàìsàn lónìí lórúkọ Jésù, ọ̀run tú ọ sílẹ̀ lọ́wọ́ ogun àìsàn tó ń ṣọ́ yìí ò lè bẹ́ nìkan kan sọ. Ìfún Ọlọ́run ní kí n sọ fún ọ pé ojú máa ń tì ọ́ pé ò lè bá wòlíì gan sọ. Ìránṣẹ́ tí mo rán sí ọ, ẹni náà mi ò mọ̀ pé àìsàn yìí wà nínú ayé rẹ, ò lè bá wòlíì yìí sọ nítorí ìtìjú. Ó ní ṣùgbọ́n òun rí àìsàn yìí, ó ní lónìí lórúkọ Jésù ò tún gbúrò àìsàn yìí mọ́. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ò tún gbúrò àìsàn yìí mọ́ lórúkọ Jésù Kristi olùgbàlà. Màmá, ò tún gbúrò àìsàn yìí mọ́ lórúkọ Jésù, ò tún gbúrò àìsàn yìí mọ́ ní orúkọ Jésù, ò tún gbúrò àìsàn yìí mọ́ ní orúkọ Jésù, ò tún gbúrò àìsàn yìí mọ́. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, látọdún tó ti délé ayé ènìyàn ò tọ́ ọ lọ́rẹ rí. Mo sọ ọmọbìnrin Yíbò ni, ó ní dádì, ó ní ó kàn láìkì program mi, ó kàn láìkì ẹ̀. Mo ṣe ń sọ ó ti kọ́mẹ́ǹtì pé I love this is fine but it's pain me, I don't understand your language. Mo ṣe ka kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀, Ọlọ́run ni ó yá tọmọ ẹ̀ lọ rẹ̀. Ẹni tí mi ò mọ Olúwa, ó ní fún ní nǹkan fún lówó. N bá lọ sórí inbox ẹ̀, hello, I'm really sorry, I don't think you are not a beggar, but God said I should give you something, please I need your account. Ó kọ́ ní me, ó ní yes, ó bá send ẹ̀, mo bá forward owó sí, ó bá ní can I call you sir, ó bá ní mo ní yes. Ó sáré lọ sọ́dọ̀ neighbor ẹ̀, bó ṣe pè mí ó bá bẹ̀rẹ̀ sí sunkún. Kí ló dé? Ó ní my neighbor want to thank you, pé látọjọ́ tó ti délé ayé wọn ò táwọn lọ́rẹ rí. Ó ní lẹ́yìn tí ọkọ òun bá fóun lówó pé ẹgbẹ̀rún oúnjẹ sílé, ó lẹ́yìn ò dáṣì òun lówó rí pé èmi ni ẹni àkọ́kọ́. Ọlọ́run ni mo já ìdè nínú ayé ọmọbìnrin yìí. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo sọ gẹ́gẹ́ bí àṣẹ wòlíì, mo sọ gẹ́gẹ́ bí ìpè tó fi pè mí tó rán mi níṣẹ́. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí tó roore ńlá gbà rí, lónìí lórúkọ Jésù ilẹ̀kùn àánú ẹ̀ kó yá kó ṣí fún ọ. Ọwọ́ tó nà síwájú yìí ó yá bẹ̀rẹ̀ sí gba ire ní orúkọ Jésù, ó yá bẹ̀rẹ̀ sí gba ire ní orúkọ Jésù, ó yá bẹ̀rẹ̀ sí gba ire orúkọ Jésù, ó yá bẹ̀rẹ̀ sí gba ire. Ire tí ń bẹ nínú ìrìn àjò ọjọ́ méje yìí lórúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí gbà láti òní lọ ní ó yá bẹ̀rẹ̀ sí gbà ní orúkọ Jésù, bẹ̀rẹ̀ sí gbà ní orúkọ Jésù, bẹ̀rẹ̀ sí gbà ní orúkọ Jésù, bẹ̀rẹ̀ sí gbà. Ìwọ tí ẹ máa gba ire ìmọ̀ bọ́, tó bá ti gbà ó máa yọ̀ pé Olúwa mo dúpẹ́, yóò sì tún bọ́. Òun ló ṣe ń dáwọ́ lé òwò tó wò yìí run. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, láti òní lọ ire ìbùkún tó gbà yìí, gbogbo tó bá ti dáwọ́ lé àṣẹ Olódùmarè ní. Ẹran kan kò ń bẹ nínú igbó, ó ní elégbèdè ìnàkí ni, bí ìnàkí ló ṣe rí, wọ́n pè ní elégbèdè. Tó bá dáwọ́lé igi ó máa dún gbùgbùgbùgbù, yóò dún bí ìgbà tí wọ́n lùlù. Gbogbo igi tí elégbèdè bá dáwọ́lé lórúkọ Jésù ó máa dún ni. Mo pa á láṣẹ, gbogbo tó bá gbé ọwọ́ rẹ lé láti òní lọ ó bẹ̀rẹ̀ sí ṣe àṣeyọrí lórúkọ Jésù. Gbogbo tó bá dáwọ́lé láti òní lọ kó bẹ̀rẹ̀ sí dún fún ọ lórúkọ Jésù, kó bẹ̀rẹ̀ sí dún fún ọ. Tá a bá rí tí wọ́n ti mú ní ayé rẹ tí ò jẹ́ kí gbogbo tó ń dáwọ́lé ó ṣe rere, láti òní lọ á dá a padà. Ọ̀run dá ẹ̀bùn náà padà, ọ̀run dá ẹ̀bùn náà padà, ọ̀run dá ẹ̀bùn náà padà, ọ̀run dá ẹ̀bùn náà padà. Ogun ìparun. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, màmá ó máa ń bá ọmọ yìí sọ̀rọ̀ ṣùgbọ́n kì í gbọ́ràn. Ọlọ́run ní ogun ìparun. Ọmọbìnrin lọmọ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, ọmọbìnrin ni ọmọ tí Ọlọ́run fi àṣírí hàn mí. Ó ní ọmọ ń bá a sọ̀rọ̀, ó ní ṣùgbọ́n kì í gbọ́ràn. Ó ní ogun ìparun. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ogun ìparun kò nu ayé ọmọ yìí lónìí ní orúkọ. Ó nítorí ogun yìí, nítorí àṣírí ni òun ṣe ń dínà àwọn nǹkan tó yẹ kó ti tẹ̀ lọ́wọ́ mọ́. Ó nítorí pé ó lágídí, ó ní ogun ìparun sí ni. Ó ní àwọn nǹkan yìí òun ló mọ̀ sínà mọ́ nítorí pé kì í gbọ́ràn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ohun tí ń jẹ́ ogun ìparun nínú ayé ọmọ yìí ọ̀run mú kúrò. Ó rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Mo sọ Elédùmarè ọba tó pè mí tó rán mi níṣẹ́, ó ní ohun gbogbo tí mo bá béèrè ó fún mi. Ọlọ́run, mo béèrè lórí ọmọbìnrin yìí, Olúwa bá mi tú sílẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bá mi tú sílẹ̀ lórúkọ Jésù, ó yẹ bá mi tú sílẹ̀ lórúkọ Jésù, ó yẹ bá mi tú sílẹ̀ ní orúkọ Jésù, ó yẹ bá mi tú sílẹ̀. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gò ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí hallelujah, 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 ẹ jẹ́ kí hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí gbogbo wa pé àkó àbọ̀ sínú ìrìn àjò ọlọ́jọ́ méje yóò dára fún wa ní orúkọ Jésù. A ó pàdé ní aago 10 alẹ́ ọ̀la, aago 10 Nàìjíríà 10 PM Nigerian time. Ẹ̀yin náà invite àwọn èèyàn
yóò dára fún wa, ojú rere Ọlọ́run àti àánú rẹ̀ yóò máa bá wa gbé o. Ẹ̀bùn tí Ọlọ́run fẹ́ pín fún wa nínú ìrìn àjò ọjọ́ méje yìí àwa ò ní pàdánù rẹ̀ lórúkọ Jésù. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì, ẹ̀mí ìgbàgbé lórúkọ Jésù a ò ní pàdánù rẹ̀ o lórúkọ Jésù. Ẹ má jẹ́ ká sùn gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ sẹ́ẹ̀tì àláàmù yín tẹ́ bá fẹ́ sùn pé aago 10 tó bá ti dún gbọ̀nràn ẹ tají. Àláàmù ló máa ń jí èmi náà níbí. Ó bá ti di aago 5:30 yóò dún gan-an àdẹ́bẹ̀rẹ̀ sí prepare tí mo bá fẹ́ ṣe lórúkọ Jésù. Èèyàn lè sùn gbàgbé, ẹlẹ́ran ara ní gbogbo wa, ó lè rẹ̀ wá ká ti sùn gbogbo. Àláàmù ó jí ọ pé ó yá dìde àdúrà ti tó, àsìkò àdúrà ti tó, ó sì gbà á lágbàyè lórúkọ Jésù. Òní rí ọ, òní kú sọ́nà bí èéfín ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ó rí ojú rere àti àánú Ọlọ́run. Ìrìn àjò ọjọ́ méje èní ni day 1. Olúwa mú mi rin ìrìn àjò rere. Tí wọn náà bá rìn lọ lójú ọ̀nà, nínú ìdí òwò rẹ, níbi iṣẹ́ rẹ, nínú ìwé rẹ, máa sọ fún Olúwa pé Olúwa mú mi rin ìrìn àjò rere nínú ayé mi. Olúwa mú mi rin ìrìn àjò. Ẹ̀yin òbí ẹ máa fi àwọn ọmọ yín, ẹ máa fi wọ́n sínú àdúrà. Ẹ máa sọ fún Ọlọ́run pé Olúwa bá mú ọmọ mi rin ìrìn àjò rere, bá mú rin ìrìn àjò. Ẹ̀yin náà wo sinimá àgbéléwò tí a wò yìí, ẹ rí àwọn ẹrù tí ẹ̀mí òkùnkùn dì sínú ayé ọmọkùnrin. Every January ó máa ń bá wa wọnú ọdún tuntun ni lórúkọ Jésù. Ogun tó máa ń bá wa wọnú ọdún tuntun lórúkọ Jésù, ogun ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún, ọ̀run yóò ṣẹ́ ogun ẹ̀ fún wa lórúkọ Jésù. Ọ̀run tiẹ̀ ti ṣẹ́ ogun ẹ̀ torí àṣírí òkùnkùn ti tú. Ẹ wo bí Ọlọ́run ṣe ètò. Mo sọ fún wa, Ọlọ́run ló máa ń darí tèmi. Bá ti ní ẹ lọ ṣe nǹkan báyìí, nǹkan tó ní ká ṣe, èmi gan tí ó lè mọ́ ti yé mi náà, ìdí tó fi ní ká ṣe ó lè mọ́ ti yé mi. Ṣùgbọ́n nígbà tí a bá bẹ̀rẹ̀ ní ó wàá sọ àṣírí fún mi pé wò ó sórí àṣírí tí mo ṣe ní kẹ́ ẹ ṣe. Nígbà tó ní òun fẹ́ bá wa rin ìrìn àjò, pé Olúwa mú mi rin ìrìn àjò rere, ìrìn àjò náà ò yé mi, mi ò mọ̀. Ṣùgbọ́n láàárọ̀ ìbá ṣe bẹ̀rẹ̀ lónìí, ó ya ọwọ́ àwọn ènìyàn mi sí mímọ́ torí mo fẹ́ pín ẹ̀bùn fún wọn lórúkọ Jésù. Ìwọ náà sì ti gba ẹ̀bùn tiẹ̀. Ẹ̀bùn yóò ní bọ́ ọmọ lọ́wọ́ o. 10 p.m. Nigerian time yóò dára fún wa. Gbogbo èyí tí Ọlọ́run ń lò fún wa lórí Òkè Àánú Ìtúsílẹ̀, bóyá kọ́mẹ̀ntì ni o, bóyá ẹ share program yìí ni, bóyá ẹ invite èèyàn ni, lórúkọ Jésù ọ̀run yóò máa bùkún fún yín o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. God bless you. Ẹ ò ní rẹ̀ yín lórúkọ Jésù. A ò ní wá wa tí o. Nígbà tí èrè bá ń bọ̀, a ò ní dẹni ìpínyà o níwájú Ọlọ́run lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á continue àdúrà. Mo ti sọ, ẹ̀yin tẹ́ bá wà ní Nàìjíríà, kì í ṣe pé bóyá mo ròyìn pé ẹ̀ lówó àti ra káàdì, but èmi mọ iye feelings ni pé iye báyìí lẹ́ni ń ná lórí káàdì. Ẹlòmíì ná more than 20,000 lórí káàdì. Ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ ọ́ ní gbèsè ohunkóhun. Ọmọ sọ pé tó bá nídìí káàdì, please let me know. Màá fún ẹ ní káàdì kó o fi gbàdúrà, ayé rẹ ó sì yí padà. Ìwọ náà ó dẹni tó máa sọ pé dádì, èmi náà fẹ́ fún àwọn èèyàn ní káàdì lórúkọ Jésù. Ẹ kú gbọ́ testimony ọmọbìnrin. Ó ní dádì tẹ́lẹ̀ òun máa ń lọ dúró ya íńtánẹ́ẹ̀tì lọ́dọ̀ àwọn neighbor òun. Ó ní dádì, now I can boldly buy data 5,000 naira on my card, 10,000 naira on my card. Ó yin Ọlọ́run lógo. Sàtíkẹ́tì rẹ̀ tí ẹ̀mí èṣù tó gbà pamọ́, ọ̀run gbà fún nígbà tó darapọ̀ mọ́ wa ń bí. Oríṣiríṣi testimony pọ̀ lórúkọ Jésù. Ẹ̀yin náà ò ní tiyín. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á pàdé láago 10:00 aago 10 Nigerian time. Ẹ má bínú, aago 10 ni o Nigerian time. Yóò dára fún wa, yóò àwòrán àánú gbà o. Bí ẹ ṣe ń lọ báyìí, ẹ̀bùn tí Ọlọ́run ti pín fún wa, èṣù ò ní gbà á lọ́wọ́ yín o. Ẹni oníbínú kò ní gbà á lọ́wọ́ yín lórúkọ Jésù. A ó sì ra àánú gbà o ní orúkọ Jésù. Ẹ jẹ́ á máa gbàdúrà o. Ẹ máa gbàdúrà fún èmi náà. Mo ní ìdí àdúrà o. Ẹ jọ̀ọ́ àṣẹ ń bẹ lẹ́nu yín o. Láti ọdún 2 tẹ́ ti ń tẹ̀lé mi bọ̀, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àṣẹ ti wà lórí ahọ́n yín. Ẹ máa gbà àdúrà tẹ́ ẹ bá gbà fún mi, ó pè mí ju kẹ́ ẹ fún mi lówó lọ. Ẹ máa gbàdúrà fún mi. Olúwa, gbogbo ẹni tó bá gbógun ti iṣẹ́ ìránṣẹ́ Òkè Àánú Ìtúsílẹ̀, ọ̀run bá mi fi ṣàárẹ̀ ẹ̀ dé. Ẹ bá mi gbàdúrà yìí. Gbogbo ẹnikẹ́ni tó lòun ò ní jẹ́ kẹ́ ẹ jèrè mi pẹ́pẹ́pẹ́pẹ́, Ọlọ́run bá mi fi ṣàárẹ̀ ẹ̀ dé lórúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ẹ̀mí ìlara bá mi jà, ọ̀run kó fi ṣàárẹ̀ ẹ̀ dé ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ máa bá mi gbàdúrà. Èmi náà ní díẹ̀, ẹ máa bá mi gbà á. Wòlíì wà lára gbogbo àwọn táyà ń wò mí, wòlíì wà nínú yín, pásítọ̀ wà nínú yín. Ẹnikẹ́ni tó bá gbógun ti iṣẹ́ Òkè Àánú Ìtúsílẹ̀, iṣẹ́ ìránṣẹ́, ẹnikẹ́ni tó bá gbógun ti, ẹ̀yin ogun ọ̀run o, ẹ fi ṣàárẹ̀ ẹ̀ dé. Ẹnikẹ́ni tó bá lóun fẹ́ níṣẹ́ yìí lára, ẹ̀yin ogun ọ̀run o, ó yẹ fi ṣàárẹ̀ ẹ̀ dé. Gbogbo ẹnikẹ́ni tó bá ní ọjọ́ wo ló bẹ̀rẹ̀, ọdún wo ló bẹ̀rẹ̀ náà, lórúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ fi ṣàárẹ̀ ẹ̀ dé. Ẹ wo, èmi ń ṣàánú o, wòlíì lèmi. Ìbáàjẹ́ lé bàbá mi, ìbáàjẹ́ lé ìyá mi, ìbáàjẹ́ bí tí mo ti láya, ìbáàjẹ́ níbi tí ẹ̀gbọ́n mi ti lọ́kọ, ìbáàjẹ́ níbi tí ẹ̀gbọ́n mi ti níyàwó,
náà bá ní èmi Adérẹ̀mí o iṣẹ́ ìránṣẹ́ Òkè Àánú Ìtúsílẹ̀ àwọn ò dojú ẹ̀rú mọ́ mi lọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀run gbogbo ẹnikẹ́ni tó bá péjọ bẹ́ẹ̀ ìbáàjẹ́ láàrin ẹ̀gbọ́n mi ìbáàjẹ́ láàrin àbúrò mi ẹ̀yin ogun ọ̀run ẹ bá ń fi ṣan ara ẹ̀ dé. Yóò dìgbà tá a bá rú wá sórí Òkè Àánú Ìtúsílẹ̀ kó tó rí àánú gbà. Ẹ má bá gbàdúrà yìí ẹ má ṣàánú o. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ jèrè mi pẹ́pẹ́pẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá lóun ó bọ̀ fi iṣẹ́ ìránṣẹ́ yìí ní mi lára pé mò ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gbowó láì gba nǹkan kan tó wá lóun fẹ́ máa ní mi lára tàbí òun pé ìjọ́ wo ló bẹ̀rẹ̀. Olúwa ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ wọlá ọjọ́ tí mi ò rí gààrí mu, wọlá ọjọ́ tí mi ò ráṣọ wọ̀, wọlá ọjọ́ tí òjò pa mí tí mo fẹsẹ̀ rìn láti mile 2 dé Mẹ́ran tó sì yí gbà mí padà tèmi náà sì ní máa bẹ̀rẹ̀ sí pa àwọn ènìyàn lẹ́ni nítorí pé o pè mí o rán mi níṣẹ́. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun ó fi iṣẹ́ ìránṣẹ́ yìí pọ́n mi lójú. Olúwa odò kì í ṣàn kó bojú wẹ̀yìn àṣẹ Elédùmarè ni. Mo pa á láṣẹ ni mi ò dá lábàá. Ìrìn àjò tí ó lọ tí ò ní dé mọ́ ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ bá mi sí rìnrìn àjò. Yóò sì dára fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi gbàdúrà yìí. Ẹ ó sì ra àánú gbà lórúkọ Jésù. A ó jọ fi kọkànbalẹ̀ gbádùn orí Òkè Àánú Ìtúsílẹ̀ ni kì í ṣe tèmi nìkan gbogbo alájọ ní lórúkọ Jésù. A ó jọ ìwọ náà bàbá ti bẹ̀rẹ̀ sí kọ́ ẹ́stéètì bẹ̀ ó ní kọ́kọ́rọ́ ń bẹ̀ lórúkọ Jésù pé èmi náà fẹ́ dé sórí òkè ìwọ náà ó ní kọ́kọ́rọ́ tiẹ̀ lórúkọ Jésù ó sì ra àánú gbà lórúkọ Jésù. Iṣẹ́ ń bẹ́ẹ̀ èmi náà sì ń lọlé láìpẹ́ ẹ̀rí bí wọ́n bá ṣe ń ṣiṣẹ́ everyday tọ̀sán tòru ni tó bá jẹ́ oṣù méjì mo fẹ́ lò nílé tọ̀sán tòru iṣẹ́ ó máa lọ lórúkọ Jésù. Gbogbo ibi tí ìdámẹ́wàá yín wà ẹ̀rí bàbá ti bẹ̀rẹ̀ sí ná gbogbo ìdámẹ́wàá yín ẹ̀ mọ̀ rí pé ẹ wò ẹ̀rí blọọkù náà ń jà sìmẹ́ǹtì náà ń jà eléyìí náà ń ṣe eléyìí náà ń ṣe bẹ́ẹ̀ náà lásìmọ̀ gbàdúrà ń bẹ̀ lójoojúmọ́ títí ìgbà tá a máa fẹ́ ṣí a wà á ṣí ẹ̀yin náà ẹ rí i pé lóòótọ́ Ọlọ́run wà lórí Òkè Àánú Ìtúsílẹ̀ yóò sì dára fún wa a ó ra àánú gbà lórúkọ Jésù. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé àmín 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 lórúkọ Jésù hallelujah hallelujah hallelujah. At the mention of your name, Jesus, every knee shall bow. Hallelujah. Adura Oluwa ní ìjọ Òkè Àánú. Ìtúsílẹ̀ ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Oyin mọ́mọ́. Ó dá mi lójú ó, pé wá rí àánú gbà. Adura Oluwa ní ìjọ Òkè Àánú. Wọ́n yọ praise. Ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Ó dá mi lójú ó, pé wá rí àánú gbà. Má sọ̀rọ̀ ìtìnú ọ̀rẹ́ mi lọ tújú ká. Ọkọ̀ rẹ̀ lé Jésù aláṣepé ìgbàgbọ́. Àtìlẹ́yìn o tí kì í lójú tì ní o. Ìjíǹde náà ó dá mi lójú o pé wà á rí.
ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹsẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ́. Ọlọ́run lájà kó lè rọ́jú rere rẹ̀. Ayé sì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀. Wọlé wọlé o, ẹlẹ́ṣẹ̀ wọlé. Súnmọ́ lọ́rùn o, ọ̀rẹ́ kò lè súnmọ́. Mo fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹsẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ́. Bọ́lọ́run lájà kó lè rọ́jú rere rẹ̀. Lóhùn rárá o ní pé ìfẹ́ náà ń dún. Mọ́jà fara o ọ̀rẹ́ mi ọjọ́ kọjá lọ. Wọlé wọlé o, ẹlẹ́ṣẹ̀ wọlé kankan. Súnmọ́ lọ́rùn o, ọ̀rẹ́ kò lè súnmọ́. Mo fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹsẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ́. Bọ́lọ́run lájà kó lè rọ́jú rere rẹ̀. Kílẹ̀ tó ṣú o, ilẹ̀kùn náà lẹ̀ tì. Gbaná ọ̀rẹ́ wa yóò kábàámọ̀ pé ó ṣe o, kò sí àyè máa súnmọ́ lọ́rùn o, ọ̀rẹ́ kò lè súnmọ́. Ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹsẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ́. Bọ́lọ́run lájà kó lè rọ́jú rere rẹ̀. Kílẹ̀ tó ṣú o, ilẹ̀kùn náà lẹ̀ tì. Gbaná ọ̀rẹ́ wa yóò kábàámọ̀ pé ó ṣe o, kò sí àyè mọ́.